إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Akí gbogbo mùsùlùmí, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa sọ lénìí, ọ̀rọ̀ ẹyọ kan náà ni, ṣùgbọ́n ó mú àwọn nǹkan bíi mẹ́ta ó mú sínú lórí àwọn clarification tí mo fẹ́ ṣe. Èèyàn kan sọ ọ̀rọ̀ sí orí voice note, ó wá forward ẹ̀ sí àwọn tí wọ́n rí pé wọ́n súnmọ́ mi tí á fi kàn mí lára. So ọ̀kan náà àwọn tí a ṣe rọ́dù fún, tá a ṣe nákídù àwọn ọ̀rọ̀ sọkúsọ tó sọ tí ò bẹ́sìn mu, torí bóun ṣe máa ń sọ̀rọ̀, tá a dẹ̀ ṣàlàyé àwọn ẹ̀rí táwọn nǹkan tó sọ fi bẹ́sìn mu. Mo wá mẹ́nu bà ẹni tí wọ́n ń pè ní Nuratullahi yẹn, torí pé òun náà ń sọ irú àwọn ọ̀rọ̀ tó jọ báyẹn. Ẹni tí mo wá ṣe nákídù ọ̀rọ̀ ẹ̀ yìí wá gé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn, ó wá gé èyí tí mo sọ gbẹ̀yìn nípa pé ẹnìyẹn náà orúkọ kan tó náà òun jẹ́ kò bẹ́sìn mu. So ẹnìyẹn wá fèsì padà pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tó ní agbára, tó kù díẹ̀ káàtó, àti àwọn ọ̀rọ̀ kan tẹ́ni náà sọ tí ò rí bẹ́ẹ̀, àti míì tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀. So ó wá tún wá forward ọ̀rọ̀ yẹn fún ara wọn gan sí àwọn tí wọ́n súnmọ́ mi dáadáa tí ó lè fi kàn mí lára. Ṣé ẹ mọ̀ Yorùbá máa ń sọ pé kí adití lè bá gbọ́rọ̀ la fi máa ń sọ lójú ọmọ ẹ̀. So àwọn tí wọ́n send ọ̀rọ̀ yẹn sí, wọn ń ṣọmọ mi o, ṣùgbọ́n mo fi pòwe ni pé àwọn tó súnmọ́ mi, tí ọmọ adití súnmọ́ adití yóò tètè ya bùn yẹ́ ẹ̀ gbọ́. So àwọn tó súnmọ́ mi làwọn náà wá forward ọ̀rọ̀ yẹn tí n bá wá clear ọ̀rọ̀ yẹn kí n sọ̀rọ̀ lórí ẹ̀, yóò dàbí ìgbà tí èèyàn ò mọ nǹkan tí èèyàn ń ṣe ni. Èèyàn ò dẹ̀ bá manhaju sálàfù mu. Ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lèmi fi ń bá gbogbo yín lò, mi ò fi ti àìmọ̀kan àbí ìmáfọmọlúàbí sí. Kódà kí n rọ́ dá èèyàn, kódà kẹni tó já sí pé inú bídíà gan ló kó sí, tí n bá bà dá ẹ̀ náà, èyí tó fọmọlúàbí bà dá ẹ̀ náà ní pé ní báyìí oní bídíà ni, ọ̀rọ̀ bídíà ló sọ o. Kò wá ní sẹ́nìkan tí ó sọ fún mi pé ìjọ́ tí mo ti ń ṣe àbí mo wá tọwọ́ bọ ìjọmọlúàbí òun, àbí mo wá parọ́ mọ́ òun, kò ní sẹ́nìkan tí ó sọ nǹkan tí ó jọ báyẹn, kọjá pé nǹkan tẹ́ ẹ bá sọ òun ni mò ń mú wá tí mo sì ń túnṣe, tí ń dẹ̀ ń sọ hukumu lórí àwọn nǹkan yẹn. Ìyẹn wá sọ hukumu lórí nǹkan pé kíní báyìí tíyẹn bá sọ, tíyẹn bá wí ìdájọ́ ẹ̀ rèé o, kò tí ì túmọ̀ sí pé ẹni tó wá sọ yẹn ti di nǹkan yẹn náà. Ọ̀rọ̀ ẹ̀sìn lèmi ń bá yín sọ, ṣùgbọ́n yìí ní fi ọ̀rọ̀ gbogbo yín sáti bẹ̀rẹ̀, ń fi sí parí, káwọn èèyàn tó bá fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ lè bá mọ̀ pé ẹ̀kọ́ làwa ń kọ́ àlùmọ̀, kì í ṣe pé sọ kí n sọ lórí nǹkan tí ò ní túmọ̀. Bí èèyàn bá tẹ̀ wá fẹ́ fèsì ọ̀rọ̀, á jọ́rọ̀ ọmọ ẹ̀sìn, kò ní jọ́rọ̀ ayé lásán. Naam. Ṣùgbọ́n lápapọ̀ ọ̀rọ̀ ẹyẹ kan tí mọ́lẹ́ni yìí wá ń sọ yìí náà, gbogbo ọ̀rọ̀ yẹn náà wá kú síbi istiqama,
àti àpọ́nlé àwọn àfa. Gbogbo ohun tí ó jẹ́ bíi tó jẹ́ mọ̀ọ́dú àwọn ọ̀rọ̀ ẹni náà nìyẹn. Ní tí mo lè sọ pé ó jẹ́ bíi pàtàkì tó wà muhim ní nǹkan kí n yà níyàn mi wò, kí n ṣẹ́ẹ̀kì ara mi torí nǹkan tí mò ń sọ, nǹkan tí mò ń ṣé mi ń ṣe torí ẹ̀yà àwùjọ, torí ayé nǹkan kan, torí kinní kan táwọn ò ti ṣe mọ́ ní kinní kan ṣe ń ṣe kinní kan. So mo àgbà jẹ́ kí n mú tọ́píìkì níbi ọ̀rọ̀ yìí náà, mo ti mú tọ́píìkì eléyìí náà, á wá ṣàlàyé ẹ wá rí pé ìmọ̀ ẹ̀sìn ni mi fi ń bá gbogbo yín jà. Mi ń bá yín fa nǹkan kan torí nǹkan táyé, torí kò sí nǹkan ayé tó pa wá pọ̀ rí. Ẹ̀sìn náà ló pa wá pọ̀. Tẹ́ ẹ bá ti wá yọwọ́ náà, á tún fi ẹ̀sìn á tún fi túká náà ni. Léyìí ti já sí pé ẹnìkan wà lórí òdodo nínú àwọn méjèèjì. Ẹ mọ̀ ìyá mi mùsùlùmí, kí ni jẹ́ istiqamah? Tá a bá ní kéèyàn dúró déédéé nínú ẹ̀sìn. Tí n bá dúró déédéé, àwọn nǹkan tí mò ń sọ, tí mò ń bá gbogbo yín fà ní, tó bá yẹ pé ń bẹ lára kéèyàn dúró déédéé nínú ẹ̀sìn, eléyìí tẹ́yìn lọ́mọ ìyẹn brother Blafis Nuratu tó ń pè nínú, èmi fẹ́ máa dárúkọ Nuratu láì, Nura ní máa dárúkọ, ṣùgbọ́n iná kì í sì ṣe súnà yín ní jẹ́ Nuratu láì. So mo ṣàlàyé ohun tó bínú sí ni nǹkan nìyẹn ń jà, ọ̀rọ̀ ẹ̀sìn kan ní ń káyàn láà, ẹ̀ẹ́rì nínú àwọn tàrífù tá a fẹ́ sọ yìí. Kí ni ń jẹ́ istiqamah? Tí n bá fẹ́ ṣe wàhálà púpọ̀, tí n fẹ́ dààmú, tíra ẹ̀yẹ kan náà ti tó. Tíra ẹ̀yẹ kan náà ti tó, al-istiqamah wa asaruha ala al-muslimin. Orúkọ tíra náà ni Sheikh Robin ni wọ́n kọ tíra yẹn. Kì í ṣọ̀rọ̀ Sheikh Robin mo fẹ́ kà fún yín o, torí náà kí ìbù náà ń bẹ náà tí ń condemn Sheikh Robin. Òun náà mú kó mú Sálàfí 1990 fún Sheikh Robin. Ẹ wo nǹkan irú nàkíbù tẹ́yìn máa sọ pé yẹn irú ọmọ irú bọ́ì yẹn sí irú lágbájá àá bọ́ì náà ní mí tẹ́lẹ̀, mi kì í ṣe mánu. Irú mánu yẹn èmi náà máa rẹ̀ fáṣáì náà àṣẹ mánu. Irú mánu yẹn náà irú núra yẹn, irú mánu yẹn kó máa sọ pé nìkan ò ní istiqamah torí kí wọ́n rọ́dà àfáà tó láìkì láti máa gbọ́, torí kí mo rọ́dà àfáà gbogbo torí mo ṣe rùdúùdù fáfáà yín ló ń bí ògbó nínú báyìí. Inú kẹ́límà istiqamah tí wọ́n kọ́ múnú ọ̀rọ̀ yín náà, kí nǹkan kan náà ń bẹ kẹ́ lè fi mọ̀ pé mi ò bá yín fa ọ̀rọ̀ ayé, mi ò bá yín fa ọ̀rọ̀ bú mi ń bú ẹ, ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ń sọ yìí sì máa mú tọ́píìkì wọn máa ṣàlàyé ẹ̀. Tíra ẹ̀yẹ kan yín náà tó fún yín. Al-Qur'ani ní ń bẹ nínú ẹ̀ o, hadisi ní ń bẹ nínú ẹ̀ o, ọ̀rọ̀ àwọn àfáà wa tí wọ́n ń bẹ náà wá bá kitabu wa sunnah mu. Al-istiqamah ma'naha al-qiyamu bid-dini kullihi dikki wa jilli amara Allahu ta'ala nabiyyahu al-karim fi mawdu'ayni min al-Qur'ani al-karim bil istiqamah. Istiqamah kíyàn dúró déédéé, steadfastness. Òun ni kíyàn dúró déédéé pẹ̀lú ẹ̀sìn kulli, gbogbo nǹkan tẹ́sìn bá mú wá dikki èyí tó wẹ́ mbẹ̀, wa jilli èyí tó tóbi mbẹ̀. Amara Allahu ta'ala nabiyyahu al-karim, ta'ala pa nabi rẹ̀ ní àṣẹ. Allah pa nabi rẹ̀ láṣẹ níbi àyè méjì nínú al-Qur'ani al-istiqamah. Ẹ wá wo àyà al-Qur'ani ta'ala pa àṣẹ kíyàn dúró déédéé, ó pa nabi láṣẹ. Àṣẹ ló jẹ́ fún gbogbo wa. Nínú suratu Hud, Quran ní àyà 112. Allah ń sọ ńbẹ̀ bismillahir rahmanir rahim ní fastaqim, dúró déédéé kama umirta, ẹgẹ́ bá ti ṣe pa ẹ́ láṣẹ. Dúró déédéé nínú ẹ̀sìn bá a ṣe pa ẹ́ láṣẹ. Wa man taba ma'aka, àti gbogbo àwọn tọ́mọ́ náà tún tẹ̀lé ẹ. Ẹ dúró déédéé, ẹ báláǹsì. Wala tatghaw, ẹ má kọjá àlà. Ẹ̀yin ni pé ẹ má ṣàṣejù, ẹ má ṣàṣe ètò. Ẹlòmíì náà tún máa ṣe jù àtàṣe ètò náà nínú yín o, nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Innahu bima ta'maluna basir. Ẹ̀rí aláàárín ogun tí kálukú yín ṣe ń ṣẹ́. Áyà yìí ń tọ́ka àṣẹ fún Ànábì àti gbogbo àwọn tabakara mùsùlùmí ká dúró déédéé. Báwo la ṣe ń dúró déédéé nínú ẹ̀sìn? Ń bẹ níbi àwọn àlàyé nǹkan tí mò ń kà fún yín náà. Allah tó sọ ní Suratu Shura nígbà tó tún ṣàlàyé fún Ànábì nípa kí ni o, irtibatu hadha din, bẹ́ẹ̀ sì ń ṣe lè rinlẹ̀, bẹ́ẹ̀ sì fi gbogbo ohun tí ń jẹ́ náà sí mílẹ̀. Kí wọ́n ń ṣànábì nìkan lálá pàṣẹ fún bí jẹ́mí ilẹ̀ àmbíyá wà bí jẹ́mí risalat. Gbogbo àwọn ànábì ẹ̀ ní pàṣẹ bẹ́ẹ̀ fún nínú gbogbo àwọn àyò tí fi ránṣẹ́. Wa amara lihumma an tuqima hadha dina bi qawli subhana. Allah tó wá pàṣẹ fún àlèhùnmọ̀ yìí ń pé káwa náà ṣe kí ni ká fi ẹ̀sìn nílẹ̀, ká mẹ́sìn kẹ́sìn rinlẹ̀, kẹ́sì ká dúró déédéé ń bẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ báyìí nínú Al-Qur'an. Ẹ bá máa fa wá ṣe ń sọ̀rọ̀ tí wọ́n mẹ́rin wá tẹ̀lé. Allah ní
bismillahir rahmanir rahim suratu shura ní àyà 13 lele wa ó ní shara'a lakum minad-din ẹ̀rí àṣẹ láṣẹ fún yín àṣẹ lófin fún yín àṣẹ ń ṣẹ̀ríà fún yín nínú ẹ̀sìn ma wassa bihi Nuhan gẹ́gẹ́ bá sọ àsọlẹ̀ fanabi Nuh walladhi awhayna ilayka àtèyí tá a sọ kalẹ̀ tá a fi ránṣẹ́ fún wa nabi náà wa ma wassayna bi Ibrahim àtèyí tá a ránṣẹ́ tá a sàsọlẹ̀ fanabi Ibrahim wa Musa nabi Musa wa Isa an aqimu dina nígbẹ́ kí wọ́n gbé ẹ̀sìn dúró kẹ́sẹ̀ nílẹ̀ wala tatafarraqu fihi gbọ́dọ̀ fọ́kàn bí ẹ̀sìn kẹ́yàn kan wá yapa kìtáàbù wà súnà kẹ́nìkan náà wá káwọn kan náà wá gbá tẹ̀lé kẹ́nìkan wá rọ́dà ẹ̀ pé ibi ọ̀nà tó gbà yóò kí n ṣojú ọ̀nà kẹ́yìn kan tó wá ti bẹ̀ tó wá gbógun tẹnìyẹn kẹ́ tó wá ti bẹ̀ gbógun ti ẹnìyẹn pé ó ṣe lè máa sọ pé àáfàá báyìí ó correct táyì náà sì ń testify sí pé àáfàá tí mò ń rọ́dà yẹn lóòótọ́ ẹ̀yin náà mọ̀ pé ń gbà míì ohun tí máa ń sọ kù díẹ̀ káàtó tí ò kí ń bá yín mu táyì náà ò kí ń gbà ẹ̀yin náà wá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò wá lè rọ́dà ẹ̀ lè ṣe rùdúùdù lórí nǹkan tó tọ́ yastahiqu bi rùdúùdù aw bi radd ẹ̀rí ó tọ́ kí yẹn rọ́dà rú àwọn ọ̀rọ̀ míì nígbà tí yẹn bá gbóní bídíà sálùsùn náà tó gbóní bídíà sí wòlíì àtẹni tí ń ṣe jálàbí nínú wọn àti onínákàlí nínú wọn àti gbogbo ẹnu wọn kó ní gbogbo èèyàn ní mùsùlùmí àfi ṣíà nìkan. èèyàn kan ló ń fi call disturb so àti attend sóhun náà nígbà tẹ́yìn náà wá gbà pé ohun tẹ́nìyàn sọ kù díẹ̀ káàtó yẹn tẹ́yìn ò lè sọ yẹn ẹ̀yin lẹ tó wá ń kórìíra ẹnìkan pé ó ń ṣe ìǹkárù lè mọ́ ń kárì jù ẹ̀yin tẹ́lẹ̀ wá ṣe bàárọ̀wù fún yẹn ṣé bàárọ̀wù tẹ́yìn ṣe fún mi ṣé lórí mọ́sálà àkídà ni ṣé mọ́sálà òṣùlíyà ni àbí lórí kíni torí ẹ̀yin claim pé ẹ ṣe bàárọ̀wù fún yẹn ìjìnà sí yẹn ṣé lórí kíni ṣé mi ni mo jẹ̀bi ni àbóntọ̀hún níbo nìyẹn tí wọ́n ń ṣe bàárọ̀wù fún yẹn torí pé ó ń ṣe rùdúùdù ẹni tí ń sọ̀rọ̀ bídíà jù ṣé mọ́ ẹ̀sìn nìyẹn ṣé súnà nù wọn kọ́ bá yín mú láti bẹ̀ kí náà kíbi náà máa mú titi ẹ̀ nù nǹkan tí mò ń sọ yìí torí ohun tó bá ń gé ọ̀rọ̀ gé eléyìí náà kó sẹ́ǹdì ẹ̀ sí tí wọn bá wá rí eléyìí náà gé yín wà bí ń ṣe sẹ́ǹdì tí ó ṣe kan lára fún ara mi so yẹn mánu yẹn náà ni òun rí fáṣẹ mi as a boy boy ni mí náà am I a woman àbí am I a lady but you are a man ní bọ̀bọ̀ yẹn boy yẹn ọmọ náà ni mí fún bàbá mi ìyìn ṣọmọ bàbá ẹlòmíì
tá bá wá yọ age mi kúrò nínú age títí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí náà ṣé máa ti bàlágà ni mi máa ń ṣe ọmọ 30 years fa tá bá yọ age mi kúrò nínú age yín gbòdó bẹ́ẹ̀ ṣe pé gbèrò ẹ̀yin tẹ́ gbéra yín sípò àgbàlagbà tó fine tí lè bàlágà tí lè rọ ẹpọ̀n ní ohun tó dá mi lójú nù. So gbogbo yẹn ọmọ kan kíní èébú àti nǹkan kan yẹn àti nǹkan tó jọ dà wá pọ̀ nígbà tá a jọ wà dáadáa close dáadáa gẹ́gẹ́ bí ọmọ ìyá gẹ́gẹ́ bí olùbásọ̀rọ̀ ara ẹni tẹ́ ń padà wá ń sọ yẹn ẹ̀rí ìyẹn ń tọ́ka sí pé kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ. Allah wa ń sọ fún àwọn gbogbo wa pé an akimu dina ẹ̀sìn ní kẹ́ ẹ mú dúró wala tatafarraqu fi ẹ má yapa kúrò ńbẹ̀ ẹ má yẹ kí ni o ẹ má yapa kúrò ńbẹ̀ kabura ala al-mushrikina ma tad'uhum ilayhim ẹ̀rí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tẹ́ ń pè síbi ojú ọ̀nà ẹni yóò nira fún wọn yóò lè fún wọn ìyà ń bẹ fún wọn tí wọn bá tẹ̀lé Allahu yajtabi ilayhi man yasha Allah ní máa mẹ́rin tó bá wù gba òdodo ẹ̀rí wa yahdi ilayhi man yunib ìsì máa ń fẹni tó bá fẹ́ ìmá fi ń mọ̀nà lọ síbi òdodo ni. Inú háyà míì tá a láà tún là mọ́lẹ̀ fún wa pé ìdúró déédéé ká dúró ṣinṣin ká ṣe gbogbo nǹkan lillah ó ní inú háyà míì nínú súrátù ṣúrọ́ náà ní gbogbo ẹ̀ wà súrà chapter yẹn kan náà ní gbogbo ẹ̀ ń kó sínú ó dáa pé admin ti get chapter tó wà chapter 11 ni àbí so eléyìí náà verse 15 Allah wá ń sọ ńbẹ̀ ó ní fàlìzálíkà fàdíọ̀n torí ìdí èyí máa pe Allah máa pèpè máa ṣàdúrà tó bá wọn kò gbé sí wá staking wá dúró déédéé ẹ̀rí tó bá ń pe Allah tó dúró déédéé pẹ̀lú ẹ̀ ká mọ òmẹ́rìtà ẹgẹ́ bá ti ṣe páyé láṣẹ tọ́lá adé sì já mọ̀ pé tíyàn bá ń pe Allah àyàn tó dúró déédéé àyà náà bẹ tó proof ẹ̀ náà bẹ́ẹ̀ wala tattabi hawahum má tẹ̀lé fẹ́nu àwọn nì má tẹ̀lé fẹ́nu àwọn tí wọ́n dúró déédéé má tẹ̀lé fẹ́nu má tẹ̀lé excuse àwọn tí wọ́n ní kàn ṣe waqul amantu bima anzalallahu min kitabin wá sọ fún wọn pé èmi gbàgbọ́ púpọ̀ nínú tí Allah sọ̀kalẹ̀ nínú ìwé fún mi wa umirtu la'adila bainakum wọ́n sì pa mí láṣẹ kí n ṣe déédéé láàrin yín. Ẹni tó kó sínú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ a ní handle rẹ̀ bá ti ṣe máa handle ẹni tí ń ṣe nǹkan pẹ̀lú fẹ́nu tẹ́lómi lè ṣe mistake ẹ̀rí ẹlòmíì nǹkan dẹ̀kẹ̀rí ńkọ́ kì í ṣe ìfẹ́nu ló mú ṣe nítójú ẹ̀ àìmọ̀kan àbí nítójú ẹ̀ rí mọ̀ ni ìyẹn rọ́pọ̀ ń bẹ̀ yẹn náà dínà ń ṣe láàrin àwọn àfáà náà Allahu rabbuna wa rabbukum Allah lọ́ba wa àtọ́ba yín tó dá yín tó tọ́ sí jọ́sìn lana a'maluna àwọn ò máa gba iṣẹ́ tá a máa ṣe ẹ̀san wa Allah ó san wá lẹ́san ẹ̀rí àwa la ní iṣẹ́ ẹ̀sìn tiwa lélẹ́yìí walakum a'malukum àwa ní jẹ́ṣẹ́ títí yín ẹ̀yin náà lẹ́gbẹ̀san ṣẹ́yìn náà fún ara yín la hujjata baynana wa baynakum kò sí excuse fáwọn àti yín ní pé èyí ṣe tó fi wá rí bẹ́ẹ̀ Allahu yajma'u baynana wa ilayhil masir Allah yóò máa ṣe yóò dájọ́ láàrin gbogbo wa ẹ̀rí ẹni tó já síkọ́ du ẹ̀ náà láṣẹ kí ni ò lágùn ní padà sí afáwa wá ń ṣàlàyé ìsìnkọ́ ọmọ lọ ẹ̀yin náà máa mú túmọ̀ ọ̀rọ̀ yín níbi ayé àti mọ̀ ń kà fún yín àti wọ́n náà tó bá ń gbọ́ mi ohun tí ń jẹ́ kí yẹn dúró déédéé nínú ẹ̀sìn. Allah ní ẹ̀rí amara li umma afáà ní wallahu subhanahu wa ta'ala ọba tó tóbi tó fi mọ́ jù amara li umma bil istiqama ala dini Allah pàṣẹ ká dúró déédéé lórí ẹ̀sìn ẹ̀ ká má digress ká má ṣéèkì bí wo báyìí tí rí nǹkan kan ṣe tó bẹ́sìn mu tẹ́nìkan bá rí i ṣe máa ṣàdúrà fún kì í ṣe kó máa bínú ẹ̀ nínú suratu Fussilat Allah tó wá ń sọ ń bẹ̀ ẹ bá àwọn àfáà ṣe ń mẹ́rin wá o ẹ̀rí àfáà là ń fi mú la fi ń lọ́rọ̀ àfáà bá bá sọ tí ò bá lẹ́rìí àní mu tó bá bẹ̀rẹ̀ mu. Bismillahir Rahmanir Rahim yàrá ní kul innama ana basharun mislukum yuha ilayya Ànábì sọ fún wọn pé abara bíi tiyín lèmi náà mi kì í ṣe dẹ́mọ̀ èèyàn bíi tiyín Ànábì sọ fún wọn pé èèyàn bíi tiwa ni wà Ànábì náà èèyàn bíi tiyín lèmi náà yuha ilayya ṣùgbọ́n wà yìí máa ń bá mi pé kí ni o annama ilahukum ilahun wahid pé ọba tó yẹ níjọsìn tó dá yín tẹ́ gbọ́dọ̀ máa sìn tó yọ níjọsìn ọba àkàṣọ pé náà ni lẹ́yìn náà fásitẹ̀ kí n mú tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ kẹ́ dúró déédéé o ká dúró dáadáa wá staghfiru ká máa wá foyí lọ́dọ̀ ẹ̀ wá wáyé lónìí mushrikin ègbé fáwọn ẹlẹ́bọ ẹ wí istiqama o ẹ máa rà bá ṣe ṣàlàyé istiqama fún yà fáà ní fa amru li istiqama amrun azim ṣe rí àṣẹ kí ẹ dúró déédéé nínú ẹ̀sìn nǹkan tó tóbi gan ni o. tó Sufyan ibn Abdullah as-Saqafi ó wá béèrè lọ́wọ́ Ànábì nínú hadisi
Imam Muhammad Ibn Majah náà mú wá. So ìyẹn lọ bẹ́ẹ̀ dé tó yá àsìkò ká má lọ yẹ kí tàdísì dára dúró gbogbo àwọn àna tíra tí mo kóòtù fún yín yẹn. Náà ó béèrè lọ́wọ́ ànábì ó ní wà ànábì ó ní mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan kó bá tètè yá tí mi ò tún ní béèrè lọ́wọ́ ẹlòmíì mọ́ láyé lẹ́yìn wà ànábì. Ní gbólóhùn kan sọ fún mi wà ànábì ní kúl amantu billah summa istaqim, sọ pé o gbàgbọ́ nínú Allah summa istaqim lẹ́yìn náà kó wá dúró déédéé. Tó bá jẹ́ mùmínì tó bá gbà nínú Allah tán ó tún wá ṣe kí ni o ó tún wá dúró déédéé. Tọ́ inú láfsù míì ó ní kí ni o fastaqim kó wá dúró déédéé ó ti yé. So inú ti láfsù Imam Muslim, inú ti láfsù Imam Muhammad ó ní kúl amantu billah, sọ pé o gbàgbọ́ nínú Allah ẹ̀rí summa istaqim lòun náà mú wá. Ànábì wá ní nǹkan tí mò ń páyà jù tí mo wá páyà jù fún yín jù ẹ̀rí. Ó wá sọ pé tọ̀ ó ní mi ò jẹ́ mo ti ẹ̀ páyà kankan jù fún yín tí mo ti ǹjẹ́ kí ni fi ń jẹ́ páyà jù gan tí o fi ń páyà jù gan fún mi ẹ̀rí. Ànábì wá ní ààdà ṣó eléyìí ní tí mò ń bẹ̀rù fún yín jù eléyìí. Ànábì wá fọwọ́ kan ahọ́n ẹ̀wọ̀n ẹ̀ pé eléyìí òun ni nǹkan tí èèyàn fi ń páyà jù lọ. Ìyẹn ni kó ṣọ́ ahọ́n rẹ̀ ṣọ́ ohun tó máa fẹnu sọ tínú bá ń bí yín náà ẹ mọ ohun tẹ́ ẹ máa wí jáde. Èèyàn ò kí ní inú ìwọ̀n máa bí yàn kí ẹ máa lose control kó wá lose guard, kò sí lára àpẹẹrẹ ń pé èèyàn ṣe kí ni o èèyàn competent. Kí a máa sọ pé yẹn tí bá ti bí mi mo lè sọ nǹkan tí ò dáa ni mi dẹ̀ fẹ́ sọ nǹkan tí ò dáa, ìyẹn náà túmọ̀ sí pé weakness ẹ ní agbára, weakness ẹ ó ní agbára. Inú ò gbọdọ̀ bí ẹ kó má wàá mọ ọ̀rọ̀ tìjú àtọ̀rọ̀ ẹ̀kọ́ àtọ̀rọ̀ tó dáa láti sọ. Tínú bá ń bí ọkùnrin míì kò sí ìrègùn tí ò lè ṣe fún ìyàwó ẹ̀. Tínú bá ń bí ìyàwó míì gan yóò jẹ́ káwọn èèyàn mọ̀ pé tẹlifíṣàn nínú yàrá àwọn gan òun lòun ní. Tínú bá wá bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀ míì yóò jẹ́ káwọn èèyàn mọ̀ pé iṣẹ́ tọ́rẹ́ òun ń ṣe tí fi ń bọ́ fámìlì ẹ̀ gan òun lòun bá wà. Bẹ́ẹ̀ náà ni irú ẹ̀yin báyìí náà tínú bá ń bí yín ń kọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin àtẹ̀yìn rí tó yẹ pé ẹ̀yin lẹ́bẹ̀ nìyẹn sọ̀fù ẹ̀. Ìyẹn ò sínú ọmọlúàbí táwa ní kò ń ṣe ọmọlúàbí náà méjèèjì. Ẹ rí Ànábì wá ní tọ́ istaqimu ẹ̀yin èèyàn ẹ dúró déédéé o walan tu'su ó ti yé báyìí ní ìsìn báyìí. Torí ẹ lè fi máa wò ó pé yẹn kí ló fa ń sìnkọ́ mọ̀ àlàyé yóò padà wá di pé ọ̀rọ̀ tí mò ń sọ padà wá báyìí. Àfáà wá ní fa hadhihi awamiru wa tawji'atu min rabb ما علاه كل خصال الإسلام من هاتين الكلمتين لأن الرسول الكريم صلى الله عليه وسلم أتي بدوام الكلم كما أخبر ذلك عليه الصلاة والسلام من خصائصه عليه الصلاة والسلام أن الأنبياء قبله كل نبي يبعث إلى قومه خاصة وقد بعثه الله إلى الناس عامة ومن خصائصه أنه ó ti yẹ jàwá mi nìkan ní mi àdéṣàtú àṣàlá ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Afáyà ń sọ pé ta pé tọ̀ ní pé gbogbo ohun tá a nílò nínú ẹ̀sìn ni Allah ti papọ̀ fún ànẹ́bì nínú àyà àwọn àdìsí nígbà tí Sufyanu ń bè lọ́wọ́ ànẹ́bì. Àwọn àfáà inna Rasulullah sallallahu alaihi wasallam jama'a umura al-islam kullaha fi atayni al-kalimatayn. Ànẹ́bì ti pa gbogbo ọ̀rọ̀ Islam papọ̀, gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá ànẹ́bì ti papọ̀ sínú ọ̀rọ̀ tó sọ fún Sufyanu yìí. Kí lọ̀rọ̀ náà? Kul amantu billah, mo gbàgbọ́ nínú Allah kó máa wí kó sọ bẹ́ẹ̀. Summa istaqim lẹ́yìn tó bá wá gbà bẹ́ẹ̀ tó ń kọ́ wá dúró déédéé. Kí la ní believe nínú Islam súnà là ń ṣe àwa náà ń ṣe súnà ni kó má wá sí ìdúró déédéé. Kí ló wá ń jẹ́ pé èèyàn dúró déédéé gan? Kí ni jẹ́ pé èèyàn dúró déédéé gan pé tá a fi lè mọ̀ pé ẹni yìí wàláhì bí ọ̀rọ̀ ẹni mi kan tí ẹ bá fẹ́ kó wàláhì á ní wallahi àfáà mi wallahi so ẹdúná. Wọ́n ní wàláhì ẹ̀rí ẹlòmíràn òun náà ń ṣe súnà kí wàá ní jẹ́ dúró déédéé tàwa là ń ṣẹ̀sìn gbogbo wa ni mò ń bá rí gbogbo ayé
fussirat al-istiqama bi alfaz mutanawwa'a wọ́n ṣe tafsir ohun tí ń jẹ́ istiqama fún wa lóníranran. ẹ̀já lọ gbé tafsir istiqama látòrí sàábí Abubakar olórí gbogbo àwọn wòlíì. Abubakar radiyallahu ta'ala anhu sọ pé ẹ̀rí ó ní bil istiqama ó ní al-istiqama ala tawhid. ohun tó ń jẹ́ istiqama ní kíni o kíyẹn ní ìgbàgbọ́ nínú ala tawhid wal ibti'ad ani shirk kíyẹn jìnà ṣẹbọ. ohun tí Abubakar tó istiqama sí ni pé kíyẹn gbàgbọ́ nínú Allah kó wá jìnà ṣẹbọ. yìí náà ti di pé amantu billahi lóòótọ́ náà ń gọ́ tawhid inú istakim dúró déédéé jìnà ṣẹbọ ní jẹ́bẹ̀. ẹbọ mà kí n ṣe kíyẹn pàbẹ fún òòṣà nìkan nà kíìbù tí gbogbo yín gbé ẹbọ síbi ẹni tí ń bá ń bọ òòṣà nìkan. gbogbo nawakidul Islam nawakidul iman nawakidul shahadatain kò nítumọ̀ lọ́dọ̀ yín. bídíà báwo kí mọ̀ tó ń jẹ́ bídíà ẹ ká fi yẹn lẹ́jà rẹ̀. fàárí Umar radiyallahu ta'ala anhu náà tú istiqama. gbogbo tẹ́ máa ṣe láwọn tíra yẹn kà táwọn sàbẹ̀ yẹn ti tú gbogbo tẹ́ máa láwọn tíra yẹn kà ó wà nù tíra àti mo dárúkọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn al-istiqama wa sarwa ala al-muslim wà á rí ń bẹ̀ gbogbo wà ń bẹ̀ mi fẹ́ dára mi láàmú ni o gbogbo tó ti máa rí ìka wà ń bẹ̀. kí wá ní Abubakar kí ni Umar sọ Umar ní istiqama ó ní al-istiqama òun dànà ń bọ̀ ó ní istiqama laysa fiya rawagan ka rawagan sa'alibi. ó ní istiqama ohun tó ń jẹ́ kíyàn dúró déédéé òun ni pé kí ni o kíyàn balance kó má sí kíyàn máa pẹ́ kọ́kọ́ snake under the bush àbí under the grass ni kíyàn máa run behind the bush má pẹ́ kọ́kọ́ wà straight má dẹ́gbẹ́ má dabarú bí ìdabarú àwọn kí ni àwọn òkòkò àwọn bí àwọn awọ́nrín wọn àbí kankan báyẹn lọ straight. ọ̀rọ̀ Umaru ni radiyallahu ta'ala anhu tó ẹja tó mú tàbí nǹkan sí ká máa fẹ́ sí nǹkan sí. Ibn Rajab ó ní àlàyé istiqama ó ní annaha sulukun sirat ó ní suluku sirat al-mustaqim ó ní kíyàn tó jọ́nà kan tó straight kó wà straight forward wa dhalika huwa dinul qayyim min ghayri ta'rijin anhu yamnatan wala yasratan. ó ní kíni o kíyàn ṣe kíni kíyàn wà straight kíyàn dúró déédéé bí ẹ̀sìn láì bẹ́ndì jẹ́ káwọn èèyàn mọ̀ pé tó bá fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ ẹ̀ kò ní pẹ́ sọ fún ẹ̀yìn alámọ́lẹ̀ fún ẹ straight ni ẹ wò dákan fi rú ẹ̀ mọ̀ yẹn bẹ́ẹ̀ bá tiẹ̀ ní gbà tẹ́ ẹ̀ ní lò ó nígbà ìṣerú ọmọ yẹn alórúkọ tẹ́ ń jẹ́ òdà wá nìyẹn orúkọ yẹn gan gbàtọ́ náà tí mo padà wá gbọ́ lóòótọ́ mo tiẹ̀ fẹ́ change ẹ̀ gan mo wá wò pé ṣerú eléyìí máa sọ fún pé kí n change nǹkan ṣẹ́ni tó sọ̀rọ̀ nìyẹn ṣẹ́ni tó fẹ́ gbọ́ sọ̀rọ̀ ni irú ọmọ yẹn correct mi kí wọ́n máa gbọ́ correction. so irú yín ní ìsinyìí ó tún ní level àfáà tó lè correct yín tẹ́ máa gbọ́ chessing nìyẹn àwọn àfáà tún náà ń sọ̀rọ̀ yẹn o. wa dhalika yashmalu ta'at kulliha adh-dhahira wal batina wa yashmalu tarka al-man'iyat kulliha kadhalik. ìyẹn Ibn Rajab ń sọ yẹn títí ọ̀rọ̀ yẹn hà pọ̀ dé torí àsìkò bá lọ́wọ́ tíra yẹn wá kà tí ó máa ṣe kí ni máa sọ ẹ̀ ń bẹ̀. Ibn Rajab bákan náà nígbà tí wọ́n ṣàlàyé istiqama lọ ó ní istiqama ní tawhid ó ní innal murada bihi tawhid al-kamil ohun tá à ń pè ní tawhid ni pé tawhid tó pé tó complete ni o kì í ṣe tawhid pé ó ti wá dẹ́bu. tọ́bù mi àwọn tó ń fi kọ́ọ̀lù disturb mi yìí kò dá lásìkò yìí wọ́n ló ń fi kọ́ọ̀lù ń disturb mi gan kí ni ẹ ti hang báyìí iṣẹ́ ń gbọ́ nǹkan tí mò ń sọ báyìí àwọn tó ń fi kọ́ọ̀lù disturb yìí ṣé kí ni ẹ sì ń lọ.
admin yẹ wà ń bẹ̀. Mo fẹ́ maintain time kìíní yìí ni, but àwọn call tó ń wọlé sórí fóònù mi ó ń jẹ́ kí kìíní máa hang ni. Okay, tó bá ti ń gbọ́ now. So ó ní tó ń jẹ́ tàwíìdì ní tàwíìdì tó pé ni o. Tàwíìdì tí ò ní gbé ẹni tó bá ní tí ò ní gbé wọ náà ni o. Wàá wà tàkíìk nàkíbù tí ó ti rí báyìí ní ìsìn báyìí tó ń tú la ilaha illallah man qala la ilaha illallah mukhlisan dakhala an-nara. Ẹni bá ń ṣe la ilaha illallah ó ti ní tàwíìdì nìyẹn tó bá ń ṣe mukhlisan ìkìláàsì wà dàmí bídíà. Ó dà ẹni tó ṣe la ilaha illallah tó ń wo ṣẹ́ńgọ́, ẹni tó ṣe la ilaha illallah tó ń pe ṣéèkù, ọmọ bàbá yín onísúfí tẹ́ ń dìfẹ́ǹdì nígbà yẹn tó ní wọ́n ti ń ṣe la ilaha illallah. Mo ti fèsì lórí yẹn tó pọ̀. Àwọn kàwárìjì ń ṣe la ilaha illallah, àwọn kọ̀dàríyà ń ṣe la ilaha illallah, àwọn jàmíyà ń ṣe la ilaha illallah, àwọn mùtẹ́sílà ń ṣe la ilaha illallah, àwọn múrídíà ń ṣe la ilaha illallah. Wọ́n gba la ilaha illallah ṣùgbọ́n ìkìláàsì dà, tàkíìkù máa nà la ilaha illallah dà. Àfáà Ibn Rajab sọ pé ẹni tó bá ń jẹ́ kí nìyẹn tó bá ní tàwíìdì tó complete, báwo ló ti máa complete? Ó wà tàkíìkù máa nà la ilaha illallah. Finally ìdá ẹ̀rí ọba tá à ń sọ ni ó wà lẹ́sìn yòótọ́ wọ́n láwọn ọba tá a máa ń tẹ̀lé wálé àyún sọ àwa kí ń ṣe èèyàn ní máa ṣe kàṣíyàtà nítorí pé èèyàn ń pààyà ẹ̀, wà ìjìláàlá èèyàn ń bàbàrà ẹ̀, wà mọ̀hábà èèyàn ń gbé e tóbi, wà tààzímà èèyàn ń bùṣù ẹ̀, wà mọ̀hábàtà èèyàn ń fẹ́ràn ẹ̀, wà rọ̀jáhà èèyàn rọ̀kan lọ́dọ̀ rẹ̀, wà tàwákùlà èèyàn gbára lé, wà dùáhà èèyàn ń pè é. Áza máàna tafsiri lè istiqama bi tawhid. Òun ti jẹ́ tawhid nù. Wal ikilalu bi shay, kí yẹn wá downgrade kó wá dẹ́gẹ̀dẹ̀ nínú àwọn kankan náà tá a sọ yìí. Min hazil istiqama, gbogbo àwọn kan tá a kà á lẹ̀ kó wá fẹ́lì ń bẹ̀. Ẹ̀rí ikilalun bi tawhid, trivialization or delegation ló jẹ́, or degrade ló jẹ́ fún tawhid. Wattiba'u shay'in min al-hawa, ká máa tẹ̀lé fẹ́ ẹnu ṣẹ̀sìn kẹ́ni ẹni ní tawhid láyé. Ibn Rajab náà ṣóhun náà láyé mọ̀ká lòun náà. Ọ̀nà ẹ̀ jìn gan jàre. Mo ní bá fún yín pọ́nà yín jìn, kì í ṣe pé mò ń sọ pé èébú kọ́, yẹn ń ṣe èébú, òótọ́ ni mò ń sọ pọ́nà yẹn jìn. Èébú kọ́, màá fún ládìs tó máa yẹ kó mọ̀ pé ìyẹn ń ṣe la ilaha illallah ò túmọ̀ sí pé mùsùlùmí ni tí ò bá ní ìkìláàsì. Ìkìláàsì gan o mọ tàrífù ìkìláàsì yẹn nà kíbù yẹn o. Nóra ń tiẹ̀ àwọn ti ní àwọn ò ráyè dáwà ń tà wọn. Nígbà téèyàn ọ̀dà ráyè dáwà ti wá ráyè dáwà yẹn, ẹni tó bá wá ń ṣe yẹn náà ẹ̀ dúró tì ní tẹ́fì ba integrity ẹ̀jẹ̀ kọ́lẹ̀ máa bá kiri. Mukhilun bi tawhid, ẹni yẹn ti degrade tawhid nìní. Wà mukhilun bi hadhihi al-istiqama kankan báyẹn. Ọ̀rọ̀ yẹn ṣáà lọ, ọ̀rọ̀ yẹn pọ̀ dé jẹ́ wọ́n á lọ síbi tí mo fẹ́ fi fún yín ní hadisi nípa pé kí ni o, nípa ẹni bá ń ṣe la ilaha illallah tí ò bá ti ní ìkìláàsì, la ilaha illallah ẹ̀ ń kọ́ kò wúlò. Ẹ lọ sí page 50. Hadisi ti wà ń bẹ̀ already náà, kò ní ìdí wàhálà kankan. Àwọn àfáà wa yìí Sheikh Robin tí gbogbo wọn ń búre o, à ń kàtírà àwọn látàárọ̀ ló ń ṣàlàyé ọ̀rọ̀ yìí o. Tá bá ń sọ̀rọ̀ àfáà yẹn rò bóyá onífẹ̀ẹ́nú àfáà ni, torí àfáà yìí ń gbógun tàwọn oníbídíà, ń gbógun tàwọn ẹni alágbárí ni wọ́n fi fún un lórúkọ. Wọ́n náà wà ní ẹ̀ lóòótọ́ àlàáfíà 1990 wọ́n yẹ̀ sí lóòótọ́, wọ́n ń bẹ lóòótọ́ ni, ìwọ dá wọn mọ̀. Ọmọ ọdún mélòó ni ẹ́? Oníranù. Abu Hurairah jẹ́ ń gbé láti ibẹ̀. Mo táwọn kan ti yọra yín kó, tó ti yọra yín kó lọ́dọ̀ ẹ̀ ní ìsìn yóò ti kú ọ nìkan, wàá máa dájẹ́ nǹkan rẹ lọ ni. Ìtọ́ni ustaz kìíní kan ẹ fi bọ́ yẹn lẹ̀ ní títí ẹ̀, kò sí yẹn kan lẹ̀ náà ni, tí nǹkan bá wà nílẹ̀ ni kò nídìí ẹ̀ ń fi yẹn lẹ̀. Ẹni tí bá sọ lẹ́yìn náà máa sọ. Lẹ́yìn náà máa sọ. Mo fẹ́ wá àdìsí torí àsìkò ni, torí àṣẹ ní nǹkan tá a fẹ́ sọ nípa tó rọ́ ní wọn kì í máa ń pa àwọn àfáà lé. Ẹ máa ṣe rọ́dù fáwọn àfáà náà ẹ̀ ní máa pọ́n wọn lé, torí à kí ń fi ṣéwù àti wòlíì àti fọ̀dílà lórúkọ ẹlòmíì ni wọ́n ṣe kí ń pọ́n lé àbí. Ṣáà bọ́ ẹnìkan rí ni. Abu Hurairah òun ní sọ lárúbáwá kan ló lọ bá ànábì dé, lárúbáwá lọ bá ànábì sallallahu alaihi wasallam. Lárúbáwá yẹn lọ bá ànábì wa Muhammad. Òun wá ń sọ fún ṣe àpẹẹlẹ kan Sufyanu bun Abdullah Asaqafi, òun ló béèrè lọ́wọ́ ànábì pé kánábì bọ́ òun sọ nǹkan yẹn kan tí òun ò tún ní béèrè lọ́wọ́ ẹlòmíì mọ́ ní gbólóhùn kan tánábì sọ fún pé kó ṣe kí ni o, kó ní mẹ́nì kó sì máa dó dédé, kó dó dédé ti
kó dúró dédé, kó ní tawhid, kó dúró dáadáa, kó strong náà. Lárúbáwá kan náà wà lọ bá ànábì náà, ẹ̀rí àdìsí Abu Ayyub ni, òun ló wá sọ fún wa pé lárúbáwá kan wá bá ànábì, arìnrìnàjò ni, so ó ti lò gbà tó pẹ́ díẹ̀, tọ́ wá bá ànábì pé wà ànábì akbirni bi amalin yuqarribuni minal janna wa yub'iduni anin nar, wà ànábì dákun fún mi ní ìró, sọ nǹkan kan fún mi tó já sí pé tí n bá ń ṣe iṣẹ́ tí n máa ṣe tí ó máa gbé mi súnmọ́ àlùjánnà tí ó sì máa gbé mi jìnnà síná. Nàkíbù wá gbọ́ o, kọ́ọ̀là, tọ́ ànábì wá sọ fún un, ẹnìyẹn àwọn sàábì ẹ̀ ń bẹ́ẹ̀ o, ànábì wá ó tọ̀nù sí wọn báyìí, ó wo gbogbo àwọn sàábì ẹ̀ ló bá sọ pé laqad wuffiqa aw laqad udiya, eléyìí ti mọ̀nà, wọ́n ti fi eléyìí mọ̀nà. Ìyẹn ni pé kí ni o, ìbéèrè tẹ́ni yìí ìbéèrè ẹni tí nǹkan ti yé ni, òun ti mọ̀nà, ó ti mọ iṣẹ́ àlùjánnà tí èèyàn máa ń ṣe, ó mọ tí ó dẹ̀ mọ̀ pé kankan ń bẹ tí ó gbìyànjú sánà. Tó o bá ti gbọ́ pé kankan ń bẹ tí n bá ṣe yóò ní ládá, kankan ń bẹ tí n bá ṣe yóò máa sún yàn mọ́ná, tó bá ti gbàgbọ́ yé débẹ̀, ó ti yé ẹni yẹn. Tọ́ ẹni wá béèrè, ìgbà táwọn ìbátan sọ pé eléyìí mọ̀nà, ó ní kayfa qulta, ó ṣe lè sọ bẹ́ẹ̀. Ànábì wá repeat ọ̀rọ̀ yẹn again. Ànábì wá ní wo bí n tó máa ṣe rè, ta'budullaha, máa sin Allah, la tushriku bihi shay'an. Nàkíbù wá tó àdìsí yìí, shay'an tí ń bẹ ń bí nákírà ni, tú nákírà àti gbogbo ẹ̀yin náà tẹ́ máa ń ẹ̀wò wọ́n lè kàn mórí fọyàn ní ta'budullaha la tushriku bihi shay'an, máa sin Allah, má wàá ṣe ẹbọ pẹ̀lú ẹ̀, shay'an anything tí yẹn fi ń ṣẹbọ, àbí bẹ́ẹ̀ kọ́ ni, nákírà ni o, máa sin Allah, má wàá ṣe ẹbọ pẹ̀lú nǹkan kan. Àwọn tó kù rẹ̀ náà àtàwọn tí wọ́n mú ṣíríkùl asgar, pé ṣíríkùl asgar ò gbéyàn kúrò nínú Islam, ẹ tú ta'budullaha la tushriku bihi shay'an, gbogbo ọ̀nà nǹkan kan ó kéré ni ó pọ̀ ní gbogbo enemy tí yẹn fi ń ṣẹbọ ó gbọ́dọ̀ dán wò. Wa tuqimus salata, wá máa kírun. Lẹ́yìn tí yẹn bá jìnà ṣẹbọ tán, tí yẹn bá pass níbi ọ̀rọ̀ ẹbọ, tó bá náà ṣe jákò lóko ìrun, wà tó ti yà zakata, ẹlòmíràn yẹn zaka o, àyàn zaka, wà tasilu za rahimak, wà máa sọkùn ẹbí pọ̀. Tọ́ nígbà tárakùnrin yẹn wá lọ, falamma adbara, tákùnrin yẹn wá tọ́nù tó ń gbọ́tọ̀, òun ti gbọ́ ọ̀rọ̀ ànábì, òun bá tiẹ̀ lọ. Ànábì wá sọ̀rọ̀, bó ṣe wá tọ́nù báyìí tó fi máa lọ báyìí, ànábì wá tó wá sọ̀rọ̀, ànábì ní in tamassaka bima umira bi dakala aljanna. Ànábì wá ní ṣe arákùnrin yẹn o, tó bá fi lè gbá nǹkan tí wọ́n pa á láṣẹ mọ́, yẹn ni pé ń tà sọ fún ní ìsìn tá a pa á láṣẹ yẹn, tó bá fi lè dúró títí ń bá ń ṣe dakala aljanna, yóò wà aljanna yẹn lóòótọ́ o. Tí yẹn bá fi lè máa sin Allah, gbogbo ọ̀nà ẹbọ ó kéré ó tóbi ni, ṣíríkùl asgar, mi ò ní gbà yẹn pẹ̀lú yín, ṣíọ. Tí yẹn bá fi lè jìnnà sí gbogbo ohun tí ń bá ń jẹ́bọ, tó wá ń kírun, tó tún yan zaka náà wà ń bẹ́ẹ̀, ọ̀ràn yẹn ní ẹ̀rí, tó wá ń sọkùn ẹbí pọ̀ tí ò da gbogbo ẹ̀wọ̀n lẹ́bí rú, ànábì ní tó bá fi lè ń ṣe nǹkan tá a pa láṣẹ tí wọ́n ní kó tààlà ní kó máa ṣe yẹn, wàláhì yóò wà àlùjánnà. Hadith Abu Hurairah, òun náà fẹ́ jọ ìta àsọtán yìí, lárúbáwá kan náà lòun náà wá bá ànábì, òun náà wá sọ fún ànábì, ànábì dákun sọ fún mi iṣẹ́ tí màá ṣe, udkhulu bihi al-janna, tí màá fi wà al-janna, wa anju bihi minan nar, tí màá fi escape náà, tí n fi ní wọná, iṣẹ́ wo ni màá ṣe o. Ànábì ní tashhadu an la ilaha illallah, jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ní ìjọsìn ju Allah nìkan lọ. Tawhid nù o, ṣe rí istiqamah nù. Wa tuqimas salata, wá máa kírun.
báyìí kọlù yìí ń pọ̀, ẹ dákun ẹ jọ̀ọ́. Ànábì ní ẹni bá fẹ́ wọ àlùjánnà ẹ wá wo arákùnrin yìí o, ẹ wo gbogbo nǹkan yìí. Yàní ara àfáwà sọ fún wa pé yẹkúmù bí huquqi la ilaha illallah, kì í ṣe kéèyàn máa ń wí lẹ́nu o, èèyàn máa ń dúró pẹ̀lú ohun tí la ilaha illallah òun túmọ̀ ni. Li'anna man arafa la ilaha illallah, ẹni bá dá la ilaha illallah mà wa qama bi huquqiha, tó wá dúró tó stand right, tó ní istiqama pẹ̀lú àwọn ìwọ̀ ẹ̀, ó wà najin minan nar qit'an wa dakhilul jannata qit'an. Ẹni yìí gangan ni ó láàánú ná, ni yóò sì ṣe kíni o, undoubtedly yóò sì jọmọ àlùjánnà, undoubtedly. Istiqama táwa ń sọ fún yín rèé. Hadith Mu'adh náà ń bẹ́ẹ̀ ní tóun náà béèrè lọ́wọ́ Ànábì ẹ̀rí tọ́. The same thing náà ni bá lọ ka tírà yẹn ẹ̀rí ń bẹ. Ẹ jẹ́ kí á dúró níbi ibẹ̀ yẹn. Eléyìí náà ń túmọ̀ fún wa pé nígbà tí Mu'adh náà béèrè lọ́wọ́ Ànábì ń sọ fún un pé la tushrik billahi shay'an, nákírà máa ń tẹ̀lé ni. Ó dá ní ìsìn wa man yushrik billah tá a láàsọ náà Al-Qur'an, ẹnikẹ́ni tó bá fi lè ṣe ẹbọ pẹ̀lú Allah faqad dalla dalalan ba'ida, ó ti sọnù. Ẹ dákun, ṣé ìsọnù tí ń bẹ yẹn, ìsọnù kó sọnù kò mọ́ná lé mọ́ ni àbó sọnù dọmọ ná? Tá a máa ní pé yẹn man qala la ilaha illallah mukhlisan dakhala al-jannah. Ṣé ìkìláàsì wa ń bẹ níbi ẹni tí ń ṣe bídíà ni, ẹni tí ń pè nǹkan míì lẹ́sìn? Ibo ló fa hadisi man hadatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddu, ló fi sí. Man amila amalan laysa fihi amruna fa huwa raddu, ibo ló fi sí. Ṣé rọ́dù iṣẹ́ ni àbú rọ́dù fáìlù iṣẹ́? Ẹ̀yà kó mẹ́ẹ̀nà jọ̀wọ́ ká lọ síbi kí ni ń jẹ́ àpọ́nlé àwọn àfáà. Torí broda Abdulhafiz yẹn náà, Nura yẹn náà ń kọ́, ó fẹ̀sùn kàn wá nípa pé àwa tó wá ń ṣe rọ́dù fáwọn àfáà kí ń pa àwọn àfáà yẹn lé. Àfáà wọ́n la wá búrí, ní ìbú àfáà kankan ní ìṣépè fún yẹn, ìbú yẹn, ìdárúkọ fámílì, ìdárúkọ kankan pa èèyàn. Àwa ń tẹ̀lé kìtàbù wa súnnà ni. Ẹ̀yin lẹ́yìn ń gbógun ti èmi torí pé kí ni o, mò ń ṣe rọ́dù fún gbogbo ohun táwọn èèyàn ń sọ tó kù díẹ̀ káàtó. Àwọn tẹ́yin wá gbà láàfáà yín yẹn, tẹ́ ti rí wọn gẹ́gẹ́ bí pé àwọn ni kinní kan yẹn, tá a bá ti wá sọ mistake wọn tí wọ́n ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn, tí kì í sì ń ṣe pé àwọn ọ̀dọ́ kí máa ń ṣèyàn bẹ́ẹ̀ o, wọ́n ṣe mistake ni o. Àwọn tá à ń sọ yìí mọ́nájú wọn ni kò sí al-wala wal-bara. Àwọn ẹni wọ́n tún fi súnnà rinlẹ̀ fún ní bídíà. Ṣé bẹ́yìn tẹ́yìn ń dárúkọ tẹ́yìn sọ ń sìn tó wà ń bàdàn tẹ́yìn sọ pé àfáà yín kìíní kan ní Ìbàdàn, ṣé bí wọ́n ń wọlé tí àwọn ọmọ kó ń dòró, ó táwọn oníkóbúrú tó sọ fún wọn ṣe ziyara ara wọn, wọ́n ń kíra wọn àfáà súnnà táwọn ọmọ kó ń dòró. Méjì mọ̀ kó ń dòró onísúnnà, mọ̀ kó dòró onísúnnà ga tó gbé láwàní sórí bí kọ́tìnì. Ìjọ́ kejì síjọ́ kẹta àfáà yẹn tẹ̀kẹ́lá àfáà súnnà, òun náà lọ ká ọmọ kó ń dòró bí máa ṣe wá lọ kí mọ̀ kó ń dòró kiri náà nù. Àfáà súnnà tá ọba kú sínú ẹbọ tí ò lè ṣe kú mú ẹni tó bá kú sórí ẹbọ, ọba tí ń bọ fáwọn olóòṣà nígbà yẹn, ọba ọ̀nà mẹ́ta lòun pín sí. Ìwọ tó bá gbà pé lẹ́bọ ni, gbà pé lẹ́bọ ni. Ìwọ bá gbà pé mùsùlùmí ni, gbà pé mùsùlùmí. Ó wá pín ẹ̀wọ̀ ṣe súnnà nù. Ká wá rọ́dà lórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ, kẹ́ ẹ wá fún yàn ní pé èèyàn ń ṣe yẹn fáwọn àfáà lè. Kò sápọnlé fẹ́ni tí yẹn bá ti gbà pé ní bídíà ni. Tó o bá fi lè mú kúmù pé ní bídíà lèèyàn àbẹ́lẹ́bọ lèèyàn pẹ̀lú nǹkan tó bá ṣe lóòótọ́ tó dẹ̀ nǹkan yẹn bọ̀ tẹ́nìyàn ò sì gba correction, kò sápọnlé fẹ́ni náà mọ́. Allah náà já mọ̀ pé kò sí àpọ́nlé mọ́ fún gbogbo ẹni tí bá ń dá nǹkan sẹ́sìn tó ń pè lẹ́sìn. Lọ́wọ́ sínú Al-Qur'an, Quran chapter 7 verse 152. Àwọn tá láǹsọ pé tọ̀, àwọn tí wọ́n bá kánjú sayanaluhum ghadabun min rabbihim, ẹ̀rí wazilla fil hayati dunya
ó ní ìbínú Allah yóò máa sọ̀kalẹ̀ yóò máa bá wọn wazilla ìyẹpẹrẹ wá tó wá jẹ́ tiwọn fil hayati dunya nígbésí ayé wọn ní ìyẹpẹrẹ ni wọ́n máa dà. Ó wá ní wa kadhalika najzil muftarin bẹ́ẹ̀ náà là á máa san ẹ̀san fún gbogbo àwọn tí wọ́n bá ń fi nǹkan sínú ẹ̀sìn tí wọ́n ń pè lẹ́sìn. Àbí àwọn ló ń jẹ́ al-muftarun. Ibnu Waddoha náà ti wá ṣe tafsiri àyà yẹn fún pé al-muftarina una táyà al-Qur'ani yìí ń sọ ó ní kí ni ó ní ahlul hawa wal bid'ah. Ahlul hawa wal bid'ah àwọn onífẹ̀ẹ́ inú àtàwọn tí wọ́n ń dá nǹkan sínú ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́ àwọn àfáà àtàná tí wọ́n ti lọ Muzanni nínú àwọn àtìbáhùn Imam Shafi'i ni. Muzanni wá kọ tírà súnà àwọn àfáà súnà ni wọ́n tó ń condemn súnà fún ara wọn yìí o. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ń takò mọ́ ní ájú sálàfù tẹ́ claim pé ń ṣe yẹn. Súnà ò kì í ṣe kí yẹn mo ṣe súfírí mi wá ṣe mọ́ mo fẹ́ do ní súnà mo wá kí tírà mọ́lẹ̀ wá lọ kọ́ ni. Má sọ fún yín pé reliable source ó dá kí yẹn lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ṣé nǹkan tí mo wá ń sọ látàárọ̀ yìí ní ìsìn ìyá ta mo ti wá bú bàbá ta mo ti wá bú nù yín pé kì í ṣe pé kí ni ò mú ń ṣàlàyé nǹkan ó dà ẹlòmíì gan tí ò tiẹ̀ mọ ìpìlẹ̀ nǹkan tá à ń sọ yìí gan sẹ́yìn gan á tún mú tiẹ̀ ń bẹ̀ ohun tí ń jẹ́ pé èèyàn mọ nǹkan tí ń sọ nù kì í ṣe pé èèyàn rojọ́. Ẹ wá wò ká wá ṣe nákídù pé nǹkan ò dánú ẹ̀sìn tí wọ́n tún ní ẹ tún kìlọ̀ fún kó máa ṣe refutation fáwọn táwọn àfáà bá sọ bí ìgbà tó já sí pé èèyàn ń lọ sínú platform àwọn èèyàn wá lọ ń wo mistake wọn tó bá kù sí bẹ́yìn ṣe address èèyàn nìyẹn o. Èmi ò dẹ̀ sínú page anybody àkáǹtì tí mo ń lò yìí sínú page anybody mi ti ẹ̀ kí ń rí ṣùgbọ́n tẹ́ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ nǹkan tí èèyàn ń sọ àtàwọn àwọn tó ń gbà nǹkan yé tí wọ́n sì mọ̀ yàn pé ẹni yìí máa sojú abẹ́ ń kò ní á sọ straight ni àwọn náà máa ń gbé nǹkan tẹ́ bá sọ wá bá mi wọ́n á gbé wá èmi à ní pé ẹ̀gbọ́n dáfà tún sọ ni ẹlòmíà share líǹkì mi ìjọ mẹ́ta jọ mẹ́rin mo lè má ì tí wò ó tí màá ráyè tí n bá sì wò ó ara mi ò ní gbé ìgbà mi máa fẹ́ dákẹ́ tó wo ẹ fà wọ́n lé ilé jàre ṣùgbọ́n ẹ máa wá ń já pé hey báàlà bá lọ bìyàn léèrè pé èyí ṣe tó sọ nǹkan báyìí níjọ́ tí wọ́n gbé wá bá ẹ tó sì mọ̀ pé kò dáa gẹ́gẹ́ bí Abu Sa'id al-Qahtani bóun náà ṣe sọ nígbà tí Abubakar orúkọ àfáà yìí náà Abubakar al-Khaladi náà ni tí ń sọ fún Yahya ibn Sa'id al-Qahtani ní pé amma taksha haula alladhina tarakta hadithahum kasma'aka ó ní amma taksha an takuna alla takuna haula alladhina tarakta hadithahum kasma'aka yawm al-qiyamah ó wá ń fún wọn lésì ní pé la an yakuna haula mo fẹ́ rántí bí nọ́ọ̀sù yẹn ṣe wá ni ìyẹn rántí dáadáa mọ́ṣá ó ní káwọn tó dárúkọ yẹn àwọn tó ní mo kọ̀ndẹ́mù ọ̀rọ̀ wọn tó kù díẹ̀ kátó tí ò bọ́rà tí ò ṣe é mú fẹ́sìn ni ó ní kí wọ́n jẹ́ ó ní àhábù ìláyà ó ní kí wọ́n jẹ́ ọ̀tá mi àhábù ìláyà an yakuna nabiyyu kàsímáì ó tẹ́mi lọ́rùn bí ká nábì àtàkì mi lálẹ́ kìyàmá lọ pé wá ń bí níjọ́ táwọn eléyìí sọ nǹkan tí ò bá súnnà mu tí ò bẹ́sìn mu tó gbọ́ èmi ló ṣe tó mójú kò ńbẹ̀ èmi náà máa wá rántí àwọn nǹkan mi tí máa fẹ́ dákẹ́ máa rántí gan bí ẹ̀ka tó dá sí kínní ó ṣeé ṣe kó wúlò fẹ́ lómi ni mo fi máa ń dá sọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan mi ṣùgbọ́n àwọn àfáàbùlà àfíìsì yìí nóòrà yìí àti àwọn tó kù wọn tí wọ́n jẹ́ máa ń sẹ́ndì ọ̀rọ̀ mi síra wọ́n ti bìlífù pé nígbà tí ẹ máa ń lọ sí péèjì wà lọ wo mistake àwọn èèyàn wà á máa fi ṣe rọ́dù nígbà tí kìí mọ̀ ń ṣe bísínẹ́sì náà ẹ ká wá fún yín ní kíyàn ṣe nákídú ọ̀rọ̀ gbogbo àwọn sàábí ànábì gan nígbà pé kíyàn máa ṣàtúnṣe ànábì gan sọ ànábì àdìsí ti pọ̀ jù fáwọn nǹkan yìí ẹ kí n kàn fún yín ní tírà ẹ̀ kan tí ẹ lọ ka ọ̀rọ̀ àwọn ẹ̀ka sàábí ń bẹ̀ àwọn àfẹ́ẹ̀sì ń bẹ̀ ó máa sún yín ẹ̀ka tírà yẹ̀ yò èmi máa ń send tírà sí gbogbo yín máa ń send pdf sí àfáà tí ń sọ̀rọ̀ yìí máa ń send pdf sí pé àwọn nǹkan tí mo sọ yìí ó lẹ́rìí máa dárúkọ ẹ̀rí máa tún wá béèrè gbọ́dọ̀ ẹ̀rí báyìí lórí nǹkan tẹ́ni yẹn sọ tí ò dáa yẹn ń kọ́ èmi àníyẹn mi ò kọ̀ndẹ́mù ẹ̀rí o mi ń takọ̀ ẹ̀rí o ṣùgbọ́n ọ̀ràn yẹn náà kọ́ ẹ̀rí ń sọ evidence ti ń proof fún wa pé kí ní yọ ọ̀ràn yẹn ni ẹni
mi ò takò ẹ̀rí o mi ń takò ẹ̀rí o ṣùgbọ́n kíyàn kúnlẹ̀ tí ò bá fi bọ́ èèyàn kan nu yín náà nìyẹn náà irú ẹ̀yin tó wá ń sọ̀rọ̀ ní tó ń send voice note yìí nìsín Allahu Akbar àwọn náà mọ̀ pé kì í ṣe bí akéèyàn ń parọ́ mọ́ èèyàn ẹ̀yin òkùnkọ̀ bá yín lára mu ni ìgbà tí ò ti wá bá yín lára mu yẹn ẹ ṣe pé àṣẹ kí ni o ẹ̀yà fún nítumọ̀ míì al-iqna'u kíyàn gba tító bima jaa an a'immati da'wah tó wá táwọn àwọn onídáwà tí wọ́n mú wá minal aqwal níbi àwọn ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ àwọn tábìyìn fìtìbà níbi kí ẹ máa tẹ̀lé ànábì nìkan ta ló ṣe Sheikh Muhammad bun Hadi bun Ali al-Madkhali àwọn ni wọ́n ṣe tírà náà ẹ kọ́ lọ́wọ́ page 20 ń bẹ̀ ni kí n sáré fún yín náà kankan máa lọ ẹ wo ìgbà yìí nígbà tí àwọn àfẹ́sìn àwọn ẹ̀yẹ́mọ̀ mẹ́rin àfáàsọmọ̀rọ̀ wọn wá àwọn aládìísí nǹkan mi ṣàkàkásìkò lọ ṣá ó ní wàá fọkọ àwòsàn náà fún òfin kúlẹ̀ mẹ́sì àbí àwọn onífíkíwò wọ́n ṣe tírà gan lórí gbogbo àwọn mọ́sí àbí ọ̀zákàrò fújàjà al-mujtahidin wọ́n list àwọn evidence táwọn olùgbìyànjú àwọn mujtahidun àwọn àfáà tí wọ́n dé ipò jihad tí wọ́n mú wá lórí àwọn ọ̀rọ̀ míì tí wọ́n ń sọ fasala al-amru ala talibil ilmi kí àwọn nǹkan táwọn kọ́ńtírà tí wọ́n mú wá àwọn rẹ́fẹ́rẹ́nsì yìí òun ló jẹ́ kí ká máa mú proof rọrùn fún àwọn ọmọ kéwú mo tó bá ka tírà ò lè mọ ojú ò lè tó nǹkan tó pọ̀ pẹ̀lú ẹ̀rí wa kullu imamin yasku li hukma bidalilihi inda gbogbo aṣíwájú gbogbo àwọn àyímọ̀ kankan ni wọ́n ń dárúkọ àwọn ẹ̀rí èyí tó jẹ́rìí lọ́dọ̀ wọn tó èmi lè jẹ́rìí lọ́dọ̀ wọn kó má jẹ́rìí kó má jìnnà níbi ìmọ̀ tí ó yẹ máa tẹ̀síwájú wọ́n ní pé ọ̀rọ̀ Ibn Abbas ẹgbẹ́ fọ́nrán yín ní ọ̀rọ̀ Ibn Abbas sàábì ni tó ń tọ́ka fún wa pé ó ní annama balagahu dalil ẹni tí ẹ̀rí evidence bá dé ọ̀dọ̀ ẹ̀ falam yaqus bihi taqlidan li imamihi kò wá mú evidence yẹn kò mú kí ló ń jẹ́ evidence ọ̀rọ̀ tó bá kìtà al-Qur'ani mu àti sunna nabi kò wá mú torí pé ń tẹ̀lé àáfàá kan irú ẹni yìí nìsín irú brọ́dà yìí nìsín àwọn náwọn ò tẹ̀lé àáfàá àwọn ò ṣe blind follower tẹ̀lé àáfàá ẹ̀yin náà dẹ̀mọ̀ kan tá àáfàá yìí náà sọ ń gbà míì kò dáa ẹ̀yin ò wá lè ṣe rọ́dù ẹ̀ lè ṣe ìǹkàrù ẹ̀ èèyàn kan wá ń ṣe ẹ tó wá ń gbógun tẹni ìyẹn lórí ìǹkàrù tó ń ṣe mùnáfìkì kan nìyẹn ẹ̀yin dẹ̀ ń lẹ nìkan ní kíní iṣẹ́ eré pé gbogbo yín tẹ̀ ń sọ ara yín ní ti ń jáde tí màá máa mú wá fún yín tó pọ̀ ẹ̀ ti báyìí ní ìsìn báyìí so èmi ò ní problem pẹ̀lú anybody o ìn ní problem kankan pẹ̀lú anybody ẹ ṣáà ti sọ nǹkan tí ó máa ní proof ni kódà kí ẹ bá mi sọ̀rọ̀ tí ẹ bá ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ kẹ́ni ẹ tó sọ̀rọ̀ tán èmi ti ń gbé ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí n bá ń sọ mo ti ń gbé lọ sínú evidence mo ti ń gbé lọ sínú Quran mo ti ń gbé lọ sínú hadith mo ti ń wo èyí tó lẹ́rìí náà àwọn nǹkan tó sọ èyí tó bá wá lẹ́rìí máa mú èyí tí ò bá lẹ́rìí máa mọ̀ pé tọ̀ eléyìí ò lẹ́rìí so èyí tó bá lẹ́rìí lẹ́yẹ kó wà superior sí wa afáwa ni lórí ọ̀rọ̀ Ibn Abbas yìí òun dà ẹ wo ohun tí Ibn Abbas sọ o ó ní ẹni tí ọ̀rọ̀ ànẹ́bì bá dọ́dọ̀ ẹ̀ àbálò Kùránì dọ́dọ̀ ẹ̀ tí ń ṣe ẹ̀rí dọ́dọ̀ ẹ̀ kò wá mú torí pé ó ń fọ́lọ́ àfáà ó ní fa innahu yajibu al-inkaru alayhi Abdullahi Ibn Abbas ní ọ̀ràn yẹn ní ká refute ẹ̀ ọ̀ràn yẹn ní ká kọ̀ ọ́ pé ohun tó sọ yóò lẹ́rìí àfẹ̀ríwọ̀n ẹ pé báyìí lànàbì sọ asẹ́ǹdì ẹ̀sìn àkà fún ẹ o tún yarí náà tó ń repeat the same thing the same nonsense tí náà kí gbọ́n repeat náà tí ṣe ń repeat the same Abdullahi Abbas ní ọ̀ràn yẹn ní ká wá ṣe kí ni o ká tó wá refute ẹ̀ sí again ó wá ní bitegilis ká wá lè mọ́ ẹ lórí ẹ̀ pa ìwọ yìí ò nífẹ̀ẹ́ nú nìyẹn ó dàbí ibi tí mo ti ń rọ́dù wọ náà tí mo lè mọ́ ẹ yìí mo tẹ̀lé ọ̀rọ̀ sàábé tó lẹ́rìí yìí ó sì lẹ́rìí lè mọ̀ ká àlàfáàtì ìdẹ̀lẹ̀ nítorí pé wọ́n dijú ẹ kúrò níbi ẹ́fídẹ́ǹsì tó ní gbogbo ohun tó ní bídíà bá ṣe kò nítumọ̀ tí ò bá yẹ tí ì pa bìfóòṣà ládùúgbò gbogbo àwọn ẹ̀rí kàwárìj ẹ̀rí gbogbo ẹ̀ man amila amala man hadatha fi amrina hadha àtàyà lọ Kùránì tó pọ̀ ó wá tó wá change ọ̀rọ̀ tó sì wá dúró lórí ó wà ádámáǹtì lórí òdo ẹni kì í yẹn pè ní lódò pé àti máa pè nìkan lódò ṣé mo wá parọ́ pé lódò náà ni ṣé kò proof kò sure pé lódò ní ẹni tó bá ti rí ẹ̀rí tó wá yarí tí ò wá gbà tó wá ń fi ọ̀rọ̀ àáfàá bo ẹ̀rí mọ́lẹ̀ Ibn Abbas ní yajibu alayhi al-inkaru bitagilis li makhalafati ad-dalil ọ̀ràn yẹn ni kẹ́ refute irú ẹni yẹn ẹ má wá simple fún ọ ẹ bá fà gidi gan èmi náà ń bá yín fà gidi gan ni mo fi ga wọn sáábé ni ṣé kí wàá ní wàhálà hàdà
torí nta wá sọ yìí tọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí ó ní fayajibu al-inkaru ala man taraka ad-dalila ọ̀ràn yẹn ní ká refute ẹni tó bá mọ̀ọ́mọ̀ gbé reference ilẹ̀ tí ò lò liqawli hadin min al-ulama ó wá gbé proof lẹ̀ nítorí ọ̀rọ̀ àfa kankan ká iná man kana gbogbo level tó ń ká àfa náà lè jẹ́ o gbọ́dọ̀ gbọ́lá fọ́rọ̀ àfa ju ọ̀rọ̀ ànábì lọ. Ó ní ọ̀nà tó sọ̀rọ̀ ayé ala hada àwọn àfa gan wọ́n sọ̀rọ̀ lórí pé lórí ẹni tí máa ń behave bẹ́ẹ̀ أنه لا يسيغ التقليد إلا في مسائل الاجتهاد التي لا دليل فيها. Ó ní kò tọ́ ká blind follow èèyàn kan àbí ká ní ọ̀rọ̀ àfáà kan la fẹ́ mú àyàfi níbi mọ́síálà pé níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó bá já sí pé kálukú lè lo scholarly endowment ẹ̀ ó lè lo scholarly gift ẹ̀ láti fi lè sọ tí ò bá rí ẹ̀rí tó fẹ́ fi báàkì ẹ̀. Àwọn ọ̀rọ̀ mi ń bẹ nínú ẹ̀sìn tẹ́ pé ààrí proof fún kálukú wá lo ẹ̀bùn tá a láà fún bí làákàyè kó wá fi wá sọ ẹ̀rí tí ó bá ti lẹ́rìí ni o tí nǹkan yẹn ò bá ti lẹ́rìí tó takà sínú Al-Qur'an àti Sunnah tó fa'adha alladhi anahu ba'dul ulama biqawlihi òun làwọn àfáà fi wá mú ọ̀rọ̀ pé la inkara fi masail ijtihad kò sí kí á lè mọ́yàn àbí ká refute èèyàn lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ kí ni àwọn soft issues. Òun ni Nàkíbù ló ń play lórí laptop ẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá ń wò ó ohun táwọn àfáà yẹn náà ń sọ ni mo kà nínú tírà yìí o. Àpèjúwe ohun táwọn àfáà yẹn ń sọ pé ẹ̀yin máa ń wá ń pèyàn lóní bídíà lórí àwọn issue tó já sí pé nọ́mbà ni kíkálukú follow opinion tó bá yé ń bẹ̀ tó dá àwọn nǹkan yẹn ò lẹ́rìí nípìnlẹ̀ òun ni àwọn mukhalafatun khafifa ìdánlilu bá àlùbáàdọ̀ táwọn èèyàn kan máa wá ń pò yẹn kan lóní bídíà torí àwọn issue tó jẹ́ minor issue. Ṣé kí wá ní wa amma man khalafa al-kitaba wa sunnah ẹni bá wá mọ̀ọ́mọ̀ tó wá yapa sí kìtàbù wa sunnah fayajibu raddu alayhi. Nakib bọ́dá Abdulhafiz Nura ẹ̀rí ọ̀ràn yẹn ní ká refute irú ẹni bẹ́ẹ̀ anybody kama qala Ibn Abbas bí Ibn Abbas ṣe sọ kì í wá ṣe Ibn Abbas nìkan àwọn àfáìsìn wà Shafi Imamu Shafi wà Malik Imamu Maliki wà Ahmad Imamu Ahmad wà dhalika mujma'un alayhi bí gbogbo àwọn àfáìsìn náà ṣe dúró lórí ẹ̀ nìyẹn. Ẹni bá mọ̀ọ́mọ̀ tó bá gbé ọ̀rọ̀ àfáà tó lò ó against ọ̀rọ̀ ànẹ́bì àbọ̀rọ̀ Allah tó ní ọ̀rọ̀ ẹgbẹ́ tá a máa yé sọ bí Professor Aláró ló ní mímbàrí tí ẹ̀ ń dọ́ọ̀sì ìbò ǹjẹ́ kí ni proof yín lórí pé bò dáa kẹ́yìn lọ dìbò ó láwọn àfáà kan mọ́júmọ́wọ̀n kìíní kan fíkíyà kí náà ti ẹ̀ pé náà wọ́n ti endorse pé yẹn lè dìbò. Ẹ wo professor ló sọ yẹn o Nakibu àfáà Nura orí mímbàrí ni wọ́n ti ń sọ pé kẹ́ ẹ lọ dìbò wàá ní kí n tọ́ sọ yẹn pé dáadáa ní kò dáa kí wá ní proof kò wá sẹ́rì. Professor wa tún wá ń rìfà wa sí kọmitì àwọn àfáà kan tí wọ́n sọ bẹ́ẹ̀ táwọn náà tún lẹ́rìí. Àwọn sàábì ànábì ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ rọ́dà wọn gbogbo àwọn àfáìsìn wọn ní ká rọ́dà wọn tí n bá wá rọ́dà wọn àbí mo rọ́dà ẹlòmíì àbí bá wá rọ́dà àwọn èèyàn ṣé bá lẹ́rìí ẹ̀yẹn lọ proof ẹ̀ pé kéèyàn ṣe rọ́dà. Ọ̀tìláàfù ń bẹ tó yá sí pé téèyàn bá ṣe wàláhì yóò dò níbi díẹ̀ àtẹ́ gbógun ti gan àwọn míín sì ń bẹ tó jẹ́ minor a kà á fún yín lánàá nínú ẹ lọ́wọ́ tíra al-Kutubiyya ìyá lè fitinà fàárì fún wa ẹ lọ́wọ́ bí péjì kìíní ń bẹ kìíní kan mọ̀jìmọ́ wà ń bẹ mọ̀ ká lánàá fún yín ẹ lọ́wọ́ ń bẹ jáde abájọkọ tíra bá ní pétọ̀ lórí àwọn wá sọ pétọ̀ àwọn ọ̀nà kan ń bẹ tá à ní tẹ̀lé àfa tó já sí pé a ní lè má àfa lóye ó ti yé a ní lè mọ́ àfáà lórí ẹ̀ àwọn ọ̀nà bíi mẹ́ta. Ó ní wá fi kalami Imam Abdulrahman bin Hasan rahimahullah wọ́n ní àfáà wa tí wọ́n ṣe kọtíra wa ní àwọn wá sọ pé àfáà wa kan ń bẹ Abdulrahman bin Hasan yìí àwọn wá sọ pé tọ̀ ọ̀nà mẹ́rin kan ń bẹ já sí pé èèyàn ò ní lè má àfáà lórí ẹ̀ tó di pé possible káwọn nǹkan yìí ṣẹlẹ̀ sáàfáà yẹn kó fi sọ̀rọ̀ kan àbí kó fi kọ nǹkan tó wà in contrary sí kìtàbù wa sunna. Alákọ̀ọ́kọ́ anel ijtihad yẹn ni pé ijtihadu ráàyè kíyàn ṣe ìgbìyànjú pẹ̀lú làákàyè ẹ̀ lásán
nígbà míì àwọn nǹkan tó lè mú yàn gbà pé ẹni yìí ó kọ́ fi làákàyè sọ̀rọ̀ ni la yusaru alayhi illa inda darura ṣùgbọ́n o ká wá fi làákàyè ṣe ìdájọ́ ẹ̀sìn nígbà tá a bá rẹ́rìí ni o. àwọn kan tó wá lè bi tá a fi ní rẹ́rìí ó ní pé kí ni o ó ní ádámù bulugul hadith ila al-alim kí àáfàá tó sọ̀rọ̀ yẹn kó má rí hadith tó sọ pé nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ kò rá hadith lórí fatiwa tó fẹ́ ṣe ó kọ̀ ṣáà sọ ń tẹnu ẹ̀ bá pé òun náà ṣáà wọlé owó ta ó gbá ẹ̀rí jọ lọ́tún lósì ó di pé ẹ ṣe jàre kò rá hadith tó lọ straight tó lè fi back ẹ̀ up ádámù subutihi indahu àbí ó rá hadith àbó evidence ṣùgbọ́n kò wá mọ̀ pé bí hadith yẹn rinlẹ̀ bí ó wà traceable kò mọ̀ láàfin sọ fún yín gbogbo hadith náà kan ní ẹ máa ń sáré lọ kọ́pì wọn sáré máa kà òun ló ṣe nà kí bu ẹjọ́ òní tó lọ ń ka hadith mọ̀nsúkù ó mọ̀ ń pa ẹ̀ ìwọ náà dẹ̀ gbọ́ lẹ́nu professor tó ti gbọ́ professor tí mo dárúkọ lẹ́ẹ̀kan náà ló gbọ́ lẹ́nu ẹ̀ táwọn náà lò ó àwọn náà mọ̀ mọ̀nsúkù hadith ẹ wá ń fi hadith mọ̀nsúkù ẹ fi ń ṣe fatiwa ó ga o. ẹlẹ́ẹ̀kẹta aw sábàtọ̀ wálé àwọn ma'arid àwọn mukhassis ọ̀nà àwọ̀dálик àbí ká hadith yẹn ṣe kí ni kó rinlẹ̀ ṣùgbọ́n wọ́n láwọn hadith míì gan tó tún wá ń direct sí áńgù míì àfọ́ àwọn ọmọ bóun ṣe fẹ́ pàápọ̀ pé kí ni hadith yẹn kúkú wá ń tọ́ka sí pàṣẹ so kò mọ ohun tá hadith yẹn ń tọ́ka sí pàṣẹ òun kò tiẹ̀ lẹ́mọ̀ ohun tóun kàn fi làákàyè tiẹ̀ sọ bọ̀ ni so nígbà míì máa ń ṣẹlẹ̀ sáwọn onímọ̀ nítorí ẹ̀ wá lè mọ́ wọn lórí ẹ̀ tí wọ́n bá ń ṣe onífẹ̀ẹ́ inú fún wọn ní ìta àwọn pójọ́ òun ló gidi pẹ̀lú àwọn èyí ni mo kàn fẹ́ dúró mẹ́yìn ọ̀rẹ́bùn kan yìí mo náà ń bẹ lórí àwọn nǹkan yìí náà o ṣùgbọ́n mo lè ṣàlàyé fún yín pé kí ni o ká rọ́ dà fà kárì fún ti èèyàn ẹ̀rí ẹlòmíì nǹkan tó bá deserve condemnation lára ẹ̀sìn náà ló wà. tẹ bá ní kò rí bẹ́ẹ̀ ayáṣe pé ẹ ti condemn ọ̀rọ̀ àwọn sàábì ànẹ́bì gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti lọ pátá ẹ kọ́rọ̀ ẹ̀sìn yé yín ju gbogbo wọn lọ nìyẹn èmi bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ nù ẹ kí wọ́n ṣàlàyé kí ló máa ń jẹ́ àpọ́nlé àwọn àfáà akápá àwọn àfáà lé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ àfáà tá a fẹ́ pọ́nlé torí Muzanni tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn lápá àwọn àtìbá àwọn Imam Shafi'i ni òun ló kọ tírà súnà nílé Muzanni ó wá ń sọ pé ẹni bá wá ṣe bídíà ẹ̀rí pé tó bá fi lè wá ṣe ìzàbítàdà àbèdè àtàfìdín tó bá fi lè wá ṣe bídíà kan sínú ẹ̀sìn ó ní kí ni o ìtìnábùhù ọ̀ràn yẹn ni ká jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ó ní wàbìtàkọ́rọ̀bù ilallahi bìtìnábìhì wà yóò tákàr ní tí mo fẹ́ lò nìyẹn a máa ṣe ìbádà lára ẹ ní bídíà a máa súnmọ́ Allah látara pé a jìnà só ní bídíà tí ẹ bá ń jìnà só ní bídíà ìbádà kan ni wà yóò tákàrù a wà tó wá yẹpẹrẹ èèyàn kí máa ń pọ́n ní bídíà lé tó tẹ́mi bá fi lè wá mú kún mọ bídíà fẹ́nìkan pẹ̀lú àwọn májẹ̀mú tí yẹn fi ń do ní bídíà ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àmì ní pọ́nlé àìwá ní pọ́nlé tí mi ò pọ́n lẹ́yìn ò wá túmọ̀ sí pé mo wá ń bú ìyá ẹ̀ àbí mo ń bú bàbá ẹ̀ àbí mo ń ṣépè fún àbí mo wá ń pè lórúkọ tí ò dáa àwọn nǹkan tí ń sọ tí ò dáa náà ní máa mú wá ní máa tún ṣe ṣé àbùkù wá nìyẹn. Alaikum salam. Wait, I'm coming. Let me just pause. Ẹ mọ́ bọ̀. Tọ́ ẹ má bínú jàre tọ́ àjà ni wọ́n. Naam tọ́ ibi mo ti wá dé ganan so ó ń jẹ́ kẹ́ mọ̀ ní pé tẹ́nìkan bá fi lè do ní bídíà pẹ́ nìyí do ní bídíà tó bá fi lè bàdá ẹ̀ kò ní pọ́nlé mọ́ kò sápọ́nlé fún ní bídíà gbogbo àwọn sálàf gbogbo àwọn ulàmáù tí wọ́n lọ rin ojú ọ̀nà sálàf pátá ni wọ́n máa ń lò nígbà bẹ́ẹ̀ tíra yìí náà nǹkan tó bẹ́ẹ̀ sí lórí nìyẹn ṣùgbọ́n àwọn àfáà ń bẹ àwọn àfáà gidi tó dúró dáadáa tí wọ́n ṣe bídíà ẹni àpọ́nlé ni wọ́n dọ̀la kódà kọ́ máa sì láyé mọ́ ẹni àpọ́nlé ni wọ́n kódà kí wọ́n ní mistake inú tíra àwọn tó kù díẹ̀ káàtó ẹni àpọ́nlé ni wọ́n inú tíra tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yìí náà ni àlèkìnáhùn ọwọ́ the end pátápátá níbi last year ní page 101 so chapter yìí náà ló last inú tíra yìí the end tíra yìí nìyẹn o 105 page 100 kìíní kan
bí 120 pages ní ṣùgbọ́n 101 ló dé chapter tó ṣàgbẹ̀yìn dé. So wọ́n wá nítọ̀ innal itirama lil ulama kápá àwọn àfáàlé wajibun ọ̀ranyàn ní awjabahu Allahu subhanahu wa ta'ala aláàṣẹ lọ́rọ̀ yẹn ala lisani rasuli lẹ́nu ànábì aláàṣẹ lọ́rọ̀ àwọn onímọ̀ ẹni àpọ́nlé ni wọ́n ẹ̀rí ó rinlẹ̀ lọ́dọ̀ ànábì tá ànábì sọ wá pé laysa minna ànábì ní kò sí lára wa man lam yujilla kabirana ẹni tí kì í bàbàrà àgbàlagbà wa àgbàlagbà nínú wa tí kì í bàbàrà ẹ̀ wa yarhamu sagirana tí kì í wá ń pọmọdé wa lé ọmọdé inú wa tí kì í pọ́n lé wa ya'rifu li alimina haqqo ẹ̀rí tí kò wá mọ ìwọ onímọ̀ láàrin wa ẹ̀rí Imam Ahmad wà nínú Imam Ahmad ẹ̀rí nínú Musnad Imam Ahmad so Ibn Abdullah ọmọ Imam Ahmad náà mú wá nínú Rawahidu alal Musnad àti Hakim so àti hadisi Ubada bun Samit ní hadisi náà ẹni tí kì í bá pọ́n àgbàlagbà lé ẹ̀rí àgbàlagbà nù wa Ànábì ní kò sí lára wa àti ẹni tí kì í bá tún ṣe kí ni o tí kì í kẹ́ ọmọdé tí kì í ṣe dáadáa sọ́mọdé kò sí lára ohun Ànábì náà ẹni pé súnà ò tí ì pé kú díẹ̀ káàtó ẹ̀rí ẹlẹ́ṣẹ̀ ni ọ̀ràn yẹn ní ká pọ́n ní mímọ̀ lé má wàá gbàgbé má tanra ẹ̀ wàgàlagbà o àwọn oníbídíà àwọn onẹ́bọ kèfèrí èèyàn kì í ṣe ó ti kó òun àgbàlagbà ó ti bọ́ sínú àwọn àsọgírù àdìsí àsọgírù náà ń bẹ ní ọ̀tọ̀ ìgbà tí mò ń lọ kọ́ nìyẹn ṣá tó afáwá tẹ̀síwájú ní famahabatu ulama ash-shar'i ṣòtìrí ulamahu ash-shar'i ṣe wá rí ìfẹ́ ká nífẹ̀ẹ́ àwọn àfa oníṣẹ̀ríà àti àwọn àfa tí wọ́n ń lo ẹ̀sìn kì í ṣe àwọn àfa oníṣúfí oníbídíà onítọ̀ríkọ̀ dínú yudánullahu bí ẹ̀sìn lòun náà lọ́tọ̀ ká fẹ́ràn àwọn àfa ẹ̀sìn lòun náà lọ́tọ̀ tá a fi ń ṣe ìbádà síwájú Allah tó bá fi lè wá tako àfa ẹ̀sìn tó gbógun ti torí pé ó ń sọ ọ̀kan yẹn sí ọ̀tá Allah ni wọ́n náà máa dà ó ti di pé nìṣẹ́ àwọn àfa tí wọ́n ń bá wọn ṣe gàmọ́ nù ní jámí torí káwọn àmọ́ nù jámí ń ṣe rọ́dù àwọn oníbídíà àwọn tí wọ́n ń bá wọn ṣe kìrọ̀ bíyìn torí wọ́n ń ṣe rọ́dù fún oníbídíà wọ́n ṣàlàyé àyàn oníbídíà tó wá ń parọ́ mọ́ wọn tí wọ́n ń bú wọn ṣe rí i pé nǹkan ti kó sínú kúfúrù ẹ̀ ń gbógun ta àfa ẹ̀sìn ẹ̀ ń bú torí pé ó ń gbógun tàwọn tí wọ́n ń sọ ohun tí ò dáa ẹ̀dẹ̀ náà dẹ́ mọ̀ kó tání yẹn ń sọ ò dáa o Allahu Akbar ẹ̀yin náà mọ̀ kó tání yẹn ń sọ ńgbà míì kò dáa o èyí tí ò bá wá dáa bẹ̀ bá wá rọ́ da ẹ̀ tó wá ń bá wa jà ẹ̀ wá náà tó ń ṣe bàráwù fún yàn torí pé yàn ń gbógun tẹni tí ń sọ nǹkan tí ò dáa ẹ̀ wá ní èmi tí ń ṣe rọ́dù ju ẹ̀ ti ṣe rọ́dù bí ẹ̀ẹ̀mejì fún òun sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń ṣe rọ́dù méjì ṣẹ́sìn nìyẹn tí ń jẹ́ sínú àwọn afá tó wá ṣe rọ́dù fáwọn tó wá ṣe tíra mùjàládá tí wá ń kọ́ owó àwọn eléyìí kàn dáyà láàmú ní jàre alì òde aláwọ̀ tá a là á lè o ó ní tẹ̀ tí ń súnyàn gbó tí ń rẹ̀mí ó ní wàmọ̀ hábàtú làálìm ká fẹ́ràn onímọ̀ ẹ̀sìn ẹ̀rí dínú ẹ̀sìn ní yùdáànù bí a tá a fi ń ṣèbádà Ibn Qayyim náà dá sí Al-Jawzi rahimahullah ó ní ṣe rí ó ní ọ̀rọ̀ tí a lè sọ yìí pé ọ̀rọ̀ tí a lè rí lọ́ta láàrin ọ̀sọ̀ yà ó ní lè ánàlẹ̀ ilma mirasul anbiya ìmọ̀ ogún àwọn ànábì ni ohun tẹ́mi náà ń ṣe tí mò ń ṣe rọ́dù tí mò ń ṣe rọ́dà ń gbà mí náà tá a máa gbọ́ nǹkan tí ò dáa nǹkan tó lè bẹ̀sìn jẹ́ tó lè bà kídáyàn jẹ́ á wàá ṣe rọ́dù ẹ̀ ẹ̀yin kan wá torí ẹ̀ wá hẹ́ẹ̀tì èèyàn ẹ̀ máa fọ́ ọ̀rọ̀ mi síra yín kárí ẹ̀lẹ́yìn kan bá mi ṣáàtì ń jẹ́ kan nínú yín àjọ ṣáàtì mo wá ń bá sọ àwọn ọ̀rọ̀ kan ó wá fẹ́ fọ́ọ̀dù ẹ̀ sáwọn ara wọn ó dẹ̀ ṣe mistake fọ́ọ̀dù ẹ̀ sí mi padà lẹ́yìn náà ìṣẹ̀wá wá sínú péjì báyìí ló wá ń kọ àwọn ọ̀rọ̀ ìbú síbẹ̀ ṣẹ́sìn nìyẹn ẹ̀ máa fọ́ọ̀dù ọ̀rọ̀ mi síra yín káàkiri ẹ̀yin lẹ́yìn náà bú mi sórí ṣíṣe àwọn kan pa mi tí ò dáa tí ò sì rí bẹ́ẹ̀ wọn náà sáré gbé ó sẹ́ǹdì ẹ̀ sẹ́ni titi ẹ̀ náà pé àfáàyẹ tó ń pọ́n lé nìyẹn ó yá wò ó yá gbọ́ ẹ̀ ṣáà wá búkù èèyàn ṣáà ń gbà tẹ́ ẹ̀ rí subhanallah tẹ́ ẹ̀ bá wá padà ń bẹ̀ ńkọ́ ẹ̀ ń gbógun tẹni tó ń ṣe kíni o tó ń clarify ẹ̀sìn yìí máa bú yìí máa pè yín lórúkọ kankan yìí máa fún yín lórúkọ tí ò dáa yìí máa ṣépè bẹ́ẹ̀ nìkan kan kódà gan adley gan ni máa tó fèrè mi gan kí n tó sọ pé ní báyìí yìí o kíní kan báyìí nìyẹn èmi ò kí n sábà sọ ìyẹn màá kọ́ ṣàlàyé kíní yẹn ń tèmi ni tí n bá wá sọ jẹ́kẹ̀yìn náà yìí ti sọ mọ́rọ̀ wá ti gbọ́ pé ó ti fún ní hukumu ó ga o náà káwá fẹ́ràn àfa Ibn Qayyim sọ fún wa pé ìmọ̀ ogún àwọn ànábì ni
torí wal ulama'u warasatuhum, àwọn àfáà àwọn onímọ̀ gangan ló gbọ́ àwọn ànábì yẹn. Famahabbatul ilmi, kíyàn wá fẹ́ràn ìmọ̀, Allahu Akbar, kíyàn fẹ́ràn èèyàn àbí kẹ́tẹ̀ wá fẹ́ràn èèyàn kan tó rí pé ìmọ̀ ẹ̀sìn tó wà lára ẹ̀, wallahi ẹ tún máa ní ládá. Gbogbo nǹkan tẹ́ bá wá ń ṣe fẹ́ nìyẹn gan, ẹ tún máa ní ládá pẹ̀lú àwọn nǹkan bádà tẹ́yìn náà bá tún ṣe tẹ́lẹ̀. Káwá fẹ́ràn mọ̀ wàhálì àtàwọn onímọ̀, mahabbatun li mirasil anbiya, nígbà tí èèyàn ń fẹ́ràn gbogbo àwọn ànábì ni àti àwọn ẹ̀rí, èèyàn ń fẹ́ràn gbogbo àwọn ànábì ni. Wa bughdu li ilmi, káwá máa bínú sí ìmọ̀, kí inú kan máa bí ẹ sí yẹn, kí ni máa bí ẹ sí ìmọ̀ ẹ̀sìn, Allahu Akbar. Bughdu li mirasil anbiya, èèyàn ń bínú ogún àwọn ànábì ni, ogún àwọn ànábì ni. Ẹ̀rí tó yìí yẹn gan afáwọn pẹ́ntọ̀, ó ní Allah ṣe lọ́nà èèyàn, ó ní yuhibbu kulla alim, Allah fẹ́ràn gbogbo àwọn onímọ̀. Wa innama yada'u ilmahu inda man yuhibbu, táwọn náà wá gbé ìmọ̀ àwọn fẹ́ni tí wọ́n fẹ́ràn, táwọn náà nífẹ̀ẹ́ wọn. Ó ní faman ahabba al-ilma wa ahlahu, ẹ máa wá fẹ́ràn ìmọ̀ ẹ̀sìn àtàwọn onímọ̀ ẹ̀sìn, ó ti lámọ́lẹ̀ wájú pé alimu sharin. Ó ní kí ẹ máa wá fẹ́ràn ìmọ̀ àtàwọn onímọ̀ ẹ̀sìn, qad haba ma haba Allah, irú ẹni yẹn ti fẹ́ràn kan tá a la fẹ́ràn. Wa dhalika mimma yudanu bi, bẹ́ẹ̀ ni sì fi ń ṣe jọ́sìn ní pẹ̀lú. Ó ní wa'lam aki talibul ilmi, lọ́ọ́ mọ̀ ọmọ ìyá mi tó ń kẹ́kọ̀ọ́ kálá fẹ́ ṣe kò ń gé àtẹ̀mí náà torí ìyọ́nú Allah, torí pé Allah wa iyyaka ìlmọ̀ ìdọ́tì tọ́. Ó ní waj'alna mimma yakhsha, kálá ṣe wá nínú àwọn tí ó máa páyà ẹ̀, tí ó sì máa bẹ̀rù ẹ̀, tí ó sì máa pé ìwọ rẹ̀ ní pé ó ní àná lówó mọ̀lẹ́ ulama, ṣe rí ẹran àwọn àfá ìwà àwọn kí ẹ máa fẹnu gbọ́n àwọn àfá onímọ̀ ẹ̀sìn kára bá wa kẹwọn. Ó ní mọ̀símọ́ ìwọ ní o, wahadatullahi fi atiki astari muntakisihim ma'luma, kó wá dẹ́ka aṣọ àwọn àfá ló máa fàyà, ó gbà kí ni wọn tó rò pé òun ṣe yẹn lẹ́yìn lè wà kíyàn. Sórí reality ni pé fimahum bimahum fihim bimahum minhu barahun amru azim. Ó ní reality ni pé lóòótọ́ ẹlòmíì lè kó sí nǹkan kí nǹkan máa bẹ lára wọn, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wọn míì ṣe kí ni ó ti escape wọn kó níbi nǹkan míì tí wọ́n ń ròyìn. watanawul li'aradihim bizuri wal iftira, kíyàn wá mójú kúrò níbi pé kí ni kó wá bẹ̀rẹ̀ sí ní máa tà sí wọn, máa àtáàkì wọn pẹ̀lú àbòsí, wal iftira, kó wá máa àwọn irọ́ mọ́ wọn. Maritahun wa khiyam aw akhim, eléyìí delegation ni, nígbà tí yẹn ń já ránkì yẹn wá bo reality mọ́lẹ̀ ni. Wal iktilaq ala man aktara Allahu minhum li'isha lima khalaqa zamim, ká máa wun àwọn nǹkan fáwọn èèyàn, àwọn àfáìsìn òdodo ẹ̀rí torí hatred tó ní sí wọn, wallahi tó kù díẹ̀ káàtó ni. Àfáà yìí ni wọ́n sọ pé àwọn táwa wá ń ṣe rọ́dù fún yẹn, ó ní hatred wọn ni mo ní, ó wá yọ méjì. Ó ní nàkíbù, kí ẹ máa sọ fún mi pé hatred nàkíbù lèmi ní, ẹbí ní kí mo kọ̀ yé ti nàkíbù àtẹlẹ́yà ọkùnrin, ní pé nàkíbù àtẹlẹ́yà ọkùnrin bẹ́ẹ̀ ní kí mo yé tí wọn personally ni. Ẹ dákun, ṣé business ló pa wá pọ̀ ni àbọ̀rọ̀ owó? Àbẹ́rẹ́ nǹkan báyẹn ní ìsìn báyìí. Abu Ja'far at-Tahawi ń sọ̀rọ̀, ó ní wa ulama'u salaf mina sabikin, àwọn àfáà salaf náà tí wọ́n ti lọ, wa min ba'dihim, àtàwọn tó wá lẹ́yìn wọn mina tabi'in, àwọn tabi'in, ahlul khabar wal asar, àwọn ahlus sunnah, wa ahlul fiqh, àwọn ní asar, àwọn ní hadisi àtàwọn ní fiqh. So la yazkuruna illa bil jamil, kí ń dárúkọ wọn, kí ń rántí wọn àfiwọ́dù dáadáa o. Ìyẹn máa rántí dáadáa wọn. Ẹ ti rí Imam Tahawi ti là fún yẹn pé àwọn àfáà tó wọ́n rojú ọ̀nà sálàfù ni o, àwọn tí wọ́n rojú ọ̀nà sálàfù ala fahmi sálàfì sọ́ọ̀lì ni o. Abẹ́rẹ́ nǹkan ni àwọn ni o. Ó ní kí ń rántí wọn àfi pẹ̀lú òdodo. Àwọn ọlọ́wọ́n pẹ̀lú àfáà sálàfù ńlẹ̀ yìí, àwọn tí wọ́n ti bó ní bídíà náà, tí wọ́n ti bẹ́lẹ́gbẹ́ lọ, àwọn tí ò sí àlùbáláwò lọ́dọ̀ wọn, àwọn tó ní bídíà ò ní túmọ̀ lọ́dọ̀ wọn, àwọn gangan fún ara wọn gan ọ̀rẹ́ oníbídíà. Ẹja mi ó jẹ wa man zakarahum bisuhin, ẹni tó bá fi lè wá dárúkọ àwọn tó bá wá rántí àwọn fahuwa ala sabil, wallahi kò sí lójú ọ̀nà ẹ̀sìn, kò sí Islam.
فيجب على كل مسلم بعد موالاة الله ورسوله موالاة المؤمنين ọ̀rọ̀ yẹn ní fún gbogbo mùsùlùmí lẹ́yìn tó bá nífẹ̀ẹ́ Allah tán tó nífẹ̀ẹ́ Ànábì tán tó nífẹ̀ẹ́ gbogbo mùmínì ló tó kù tó wá nífẹ̀ẹ́ pé kí ni o ó ti rẹ̀ mí wà láìjàre ó ti rẹ̀ mí kama nataka bí al-Qur'an bá nàkan ìsọ ní khususan al-ulama kankan báyìí ó ṣà lọ bẹ́ẹ̀ ẹ̀yìn náà lọ́ka tíra yìí bí ó ṣe wà nìyẹn. So ọ̀rọ̀ àwọn àpọ́nlé àwọn àfáà ó wá pọ̀ gan ní ìbàyí tí wọ́n sọ fún wa pa pé àwọn àfáà ẹ̀sìn ẹni àpọ́nlé ni wọ́n kò ní ṣe àwọn àfáà oníbídíà. Àwọn àfáà tẹ́yìn wọ́n àtáàkì mi lórí nìsín àwọn àfáà oníbídíà ni wọ́n o ti bídíà kanra wọn tá a sì máa list àwọn bídíà tí wọ́n sọ tàbí wọ́n wá list bídíà ẹlòmíì ẹ̀yin ni kẹ́ wá refute pé tó kẹ́ refute pé nǹkan yẹn ò ń ṣe bídíà àbí bídíà tí ò ní túmọ̀ lókè lọ́dọ̀ tí yín nìsín bídíà ò ní túmọ̀ ẹ̀yin ni kẹ́ ṣàlàyé náà ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ ń bẹ̀yẹn. Voice note tí bọ́dà Blafis yẹn tó ń jẹ́ Nuratullahi tó ní platform Nuratullahi yẹn tó wá ń share sáwọn tí wọ́n súnmọ́ mi kan àtẹnìkan náà tó wọn náà wà ní ilẹ̀ Lárúbáwá lọ́hùn títí ẹ̀ àti eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kó oúnjẹ dání tó wà ní ibi tó wà ń bẹ̀ yẹn ṣá anyway tẹ̀sán lè mọ̀ kọ́lọ̀ yẹn á ti jù báyẹn lọ á ti káàkiri tó kò tẹ̀ èyí tí wọ́n Saudi yẹn tó wọn tẹ̀ máa ń fẹ́ kó máa ṣe àkìrí ní ti ẹnìyẹn náà tọ́ yìí tẹ̀ ní kò sọ́dọ̀ àṣírí ń bẹ̀ kò ní plan gan kí ni nǹkan tá a bá sọ nínú voice note ni pé ìgbà tí náà kí gbogbo fídíò mi níbi tí mo ti ń sọ̀rọ̀ nípa pé ṣé ó bá ìsìláàmù mu kí àwọn náà ń jẹ́ Khadimul Quran àti Nuratullahi lórúkọ péjì tó sì náà àwọn onísúnnà tọ́ nàkíbù gíbẹ̀ yẹn ó sẹ́ǹdì ẹ̀ sí yín ẹ wá sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ohun tẹ́ wá sọ lórí ẹ̀ pátá ń bẹ́ńbẹ́ tí ń jẹ́ òdodo ń wá ń bẹ́ńbẹ́ tí ń jẹ́ irọ́ ń wá ń bẹ́ńbẹ́ tí ń jẹ́ ìtánìṣe ọmọlúàbí èèyàn ohun tẹ́yìn ń kílèmù yẹn lẹ́yìn náà practice ń bẹ̀ yẹn èmi wà ní fèsì padà ní fèsì tó já sí pé yóò wá jẹ́ bẹ́ẹ̀ ni pé àjọ ń búra wa rárá. Àkọ́kọ́ ni pé èmi ò mọ̀ pé èmi tá a jẹ́ máa jọ ń sọ̀rọ̀ tá a jọ wà wàláhì làzim mi ò pàdé Khadimul Quran yẹn rí so ẹ ti ń ní fọ́ọ̀tì díẹ̀díẹ̀ kí n tó máa fura sí pé àbẹ́yìn lẹ́ni péjì yìí ni torí mo padà wá lọ wò níjọ́ kan wá lè pé àfáà yín àbá tó nílé kí ó ti jáde òun lè gbé sójú dp yẹn aláìkẹyìn lẹni kínní mo wá ń ṣẹ̀ṣẹ̀ wá lọ sínú profile yẹn ohun táyì náà ti máa notice ni pé níjọ́ tá a kọ́kọ́ máa jọ ṣáàtì láyé Nuratullahi page yẹn lè fi ṣáàtì mi up lórí tírà kan tí mo upload tí mo ní ẹni bá fẹ́ pdf ẹ̀ bá a ṣe pàdé bẹ́yìn náà ṣe sọ bó ṣe wà náà nìyẹn náà èmi mọ̀ pé ń jẹ́ Khadimul Quran later mo mọ̀ pé ń jẹ́ Khadimul Quran ṣùgbọ́n mo ti rí i pé tá a bá jọ ń sọ̀rọ̀ mo ń dùn pé èèyàn kan tó já sí pé ì máa ń fẹ́ difficulty láti control ní torí pé ẹ ti sọ rí pé béèyàn kan wá sọ fún yín pé kinní kan ò dáa ẹ̀ẹ́kọ̀lẹ̀ ti gbọ́ títí yín ni so kẹ́yìn lè fi excuse ẹni yẹn kó máa bá ti tiẹ̀ lọ pé kì í ṣe nìkan ló fẹ́ fún ẹ̀ ní tíkẹ́ẹ̀tì àlùjànnà lẹ́nu àfáà súnnà okay fine ṣùgbọ́n mi ti bi Nuratullahi yẹn o mi ò mẹ́nu lọ bẹ̀rẹ̀ fún yín lóòótọ́ náà pé orúkọ yìí kù díẹ̀ káàtó yín sọ bẹ́ẹ̀ ń gbà yẹn lóòótọ́ náà àkọ́jọ́ ń ṣe neutral ground ni àti pé nígbà náà gan yẹn náà ń ṣe kíni o yẹn náà ń ṣe wà lójú ọ̀nà náà ni so nǹkan tí yẹn gan pọ̀ ohun tó wà lágbárí pọ̀ bọ̀ níbi pé mi ò pè é ṣàkíyèsí mi Nuratullahi yẹn lóòótọ́ any point wàláhì any point ṣùgbọ́n Khadimul Quran ó ti pẹ́ lẹ́yìn mo ṣe mọ̀ pé ń jẹ́ Khadimul Quran ìgbà tí mo wá mọ̀ pé ń jẹ́ Khadimul Quran tá a ti wá di pé wá ń bá mi fa ọ̀rọ̀ lórí ẹlẹ́hà ọkùnrin pé mo ti ń ṣe rọ́dù fún jù ohun tó fa the passion yìí mi àti yín kọjá pé mo ti ń ṣe rọ́dù fún ẹlẹ́hà ọkùnrin jù ṣẹ́yìn náà gbọ́ báyìí yọ bọ́nà tí máa ń bá yẹn jà sírú nǹkan báyẹn pé o ti ń rọ́dù èèyàn jù wọn ẹni tí mo rọ́dà yìí ṣé èyí tó sọ yẹn bẹ́ẹ̀ sì mu ẹ̀yin náà mọ̀ pé kò bẹ́ẹ̀ sì mu lóòótọ́ ṣùgbọ́n kí ara máa ṣe rọ́dù fún ẹ dákun wọn á ní pé ṣé mo bú u ní àbí mo borúkọ ẹ jẹ ẹ̀yin tẹ́yìn yín dìfẹ́ǹdì yín nísìnyí ó mà ní mà ńlá là ṣe ṣe gọ̀rọ̀bí yẹn ní mà ńlá là ṣe ṣe kí Ahmadu Jami ní gbogbo Nàìjíríà gan ẹ dárúkọ ní tá a lè fi wé ṣe kí Ahmadu Jami kó dà gan àfa àti tẹ́ntẹ́n dìfẹ́ǹdì yẹn àbádámà ṣé ẹ lè fi ṣe kí Adama òwe ṣe kí Ahmadu Jami níbi ìmọ̀ kódà ọmọ kéwu ṣe kí Ahmadu Jami ọmọ kéwu wọn ṣe kí rọ̀bí
Sheikh Robin tó jẹ́ ọmọ kéwú wọn ṣé lè fi wé bàbá Adama ní Nàìjíríà níbi ìmọ̀ ẹ̀sìn ní o, níbi ìmọ̀ ẹ̀sìn. Ká máa sọ pé ẹni yìí nìsín ni wọ́n máa ń kọ̀ndẹ́mù. Ẹlẹ́hà ọkùnrin sọ pé Sheikh Robin nǹkan tó ń ṣe mọ́níájù tí ò bá tàwọn sálàfù mu ni. Ó ti sọ pé ohun tó sọ fún wa ni pé ó ní bídíà ni wọ́n. Ohun tó sọ fún wa ni pé wọ́n sí lójú ọ̀nà súnnà táwọn sàábí ànábì ṣe. Ẹni tí ò bá ti wá ṣe súnnà táwọn sàábí ànábì ṣe ẹni àánú ni. Ohun tí ń pe Sheikh Robin directly nìyẹn. Ṣé Sheikh Robin wá ń ṣe ẹgbẹ́ ẹ̀ńtẹ́yìn defend? Wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn wá kéré. Ṣé bídíà wá jẹ́ nǹkan tí yẹn fi ń wà simple, tí yẹn fi ń wà soft lórí èèyàn ní ìyẹn dúró bẹ́ẹ̀. Bí yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Ẹ wá ní pé ohun tẹ́ẹ̀rọ ni pé nígbà tá a jọ wà ẹ máa ń send owó sí mi bóyá gbà fi ra subscribe, ẹ fi ra data. Àwọn tíra tí máa ń send sí àwọn PDF yẹn tí máa ń download mi kí n tó forward kí n tó share. Mo dẹ̀ máa ń send PDF fún yín, tíra PDF sí yín kì í ṣe 10, kì í ṣe 5, kì í ṣe 3 o. Èmi lè pọ̀, èmi lè jẹ́ mujalladat bí i 20, èmi lè jẹ́ bí i 15, èmi 10, èmi 4, èmi 5, èmi ẹyọ kan. Máa sọ tí tẹ̀wọ̀síìrì Ibn Taymiyyah, tẹ̀wọ̀síìrì ṣẹ́ríwò hadith ti Muslim ti Bukhari, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣe ẹ̀ dẹ̀dà bẹ́ẹ̀. Mo wá sọ pé tọ̀ bẹ́yìn náà ṣe sọ lẹ́bí náà ṣe ń sọ o nípa pé máa ń travel nígbà lọ sí nọ́ọ̀tì o. Ọmọ kéwú ni wá ń gbà náà tí mo ṣe wá ń lé kéwú mo wà ní yunifásitì. So mo ti jáde lé kéwú o ti pẹ́ o, ṣùgbọ́n mo ṣe wà ní yunifásitì ẹ̀dẹ̀kẹ̀yẹ náà mo tún ṣe máa ń lọ sí ilé kéwú kan ní weekend nìkan máa ń lọ Saturday Sunday ní ilé kéwú Sheikh nígbàkọ̀ àfáà yìí. Mo rà kó ń bẹ̀ náà ni ìgbà tí bídíà bẹ́ẹ̀ ti pọ̀ jù. Láì mo ti gbàgbé wa. Ilé kéwú Sheikh Sugululu ní lẹ́kọ̀ọ́ máa ń gọ̀kadà láti ìyànà ọba lọ sí ìsọlọ̀. Mo tó bí ọdún kan ń bẹ̀ bí nǹkan mo tún padà lọ síbẹ̀ pé ká tó lọ máa wo tó ṣẹlẹ̀ ń bẹ̀. Mo wá lè kéwú súnnà pé ká tó kẹ́kọ̀ọ́ súnnà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n tún ní tí lè kí wọ́n standard. Ìgbà tí mo dé bẹ̀ mo rí pé èyí gan èyí tó wà lára mi nígbà tí mo ń bọ̀ gan wọ́n tún gbọ̀n lẹ̀ ni. Wọ́n á kó ń bẹ̀. Bí mi ṣe máa ń rìn káàkiri nìyẹn dé náà tí máa wà nílùú kan máa ń try láti fẹ́ kẹ́kọ̀ọ́ nílé kí ó ti máa tóbi gan díẹ̀ kan báyìí ń bẹ̀. So ọ̀tọ̀ ẹ̀rọ ọ̀dẹ̀ papọ̀ a lè wá ń kíláàsì nígbà míì kẹ́nìkan lóun kọ́ aládìsí kó máa nádìsí kan dọ̀yìn fún kí ní ara sọ yìí ká máa jọ argue pé àdìsí hasan ni dọ̀yìn fún how come. So mo pé mi ṣe kó mẹ́rin tèmi lé. So mo máa ń gbìyànjú báyẹn káàkiri tí máa lọ lè Haúsá bá tíra mo lè pè yín pé mo lè rí tíra kan tí mo fẹ́ rà o gbowó mi ò pé o ẹ lè send owó sí mi 5,000 bí omi 10,000 ọ̀rọ̀ owó wá pawápọ̀ ẹ̀ wá send owó sí mi rí torí ẹ̀yin tán ṣí voice fún tẹ́ gbé dání tán ní ẹ torí pé àwọn ò bẹ́ẹ̀ torí káwọn ò fún mi lówó mọ́ mi ò rówó gbà lọ́wọ́ àwọn mọ́ ni mo ṣe ń bínú mo ṣe ń ṣe rọ́dù fáwọn ṣé sì nìyẹn mo fi ń sọ tèmi náà ń sọ yìí o kí wọn náà kíbu náà wá gé ibi tí mò ń sọ yìí kó wá gé kó wá send ẹ padà sí wọn. Tọ́ owó wá pawápọ̀ a send owó síra ẹni ẹ fi kún owó tíra tẹ́ fẹ́ rà a send owó síra ẹni a send owó síra ẹni kò owó pawápọ̀ tá à ń send sí mi wàláhí ṣó tẹ́ márùn-ún ni kò tẹ́ márùn-ún kódà kò kọjá 10,000 lẹ́gẹ̀ẹ́ inú ẹ̀ márùn-ún lẹ́gẹ̀ẹ́ kì í ṣe kò kọjá bí abíyá méjì tí máa rántí dáadáa ní 10,000 cash ṣùgbọ́n o ẹ bá fún yẹn ní 500 naira náà ó bùn ẹni nǹkan náà ni mo appreciate ẹ ṣùgbọ́n yìí náà mọ̀ pé kì í ṣe pé bóyá mò ń pè é bóyá mi máa tí ì jẹun látàárọ̀ màá rí bí màá ló ń pa mímì lówó jẹun ni bí kí mo travel bí kí n fowó kún tíra bí kí n subscribe kí n ṣe program tẹ́ máa ń ṣe nìyẹn. Ṣé báwọn subscription tí mò ń ṣe yẹn náà mo máa fi ń rọ́dù àfáà àtẹ̀yìntàn pé ń gba tiẹ̀ yìí náà tó máa sọ ohun tí ò dáa yìí àtàwọn ẹlòmíì náà nù wọn. So kí wá ní nǹkan tó wá jọ pé yẹn torí pé kò wá rówó gbà lọ́dọ̀ wa mọ́ ló ṣe ń bínú sí wa ṣé bẹ́yìn fún ara yín lẹ búlọ́ọ̀kù WhatsApp mi àbà ṣáàtì wa tá a ṣáàtì gbẹ̀yìn sí wa lórí fóònù mi náà ẹ̀yin fún ilẹ̀ búlọ́ọ̀kù pé tọ̀ ẹni yẹn torí tẹ́yìn máa ń báyàn ṣe ẹ̀ ń bá ṣe lè láàyè ni tẹ́yìn ò bá báyàn ṣe mọ́
bá ṣe mọ́ lè láyè mo wá béèrè pé ṣé yẹn máa ń ṣe àlèbàrọ́wù fẹ́ni tí ò kó sínú kúfúrù kó sínú ṣíríkù kó sínú kódà gan yẹn kó sínú ẹ̀ṣẹ̀ excuse yín tẹ́ ẹ fi dìpáàtì tá a fi jọ dìpáàtì ni pé kí ni o mo ti ń ṣe rọ́dù fún àáfàá tẹ láìkì jù excuse yín nìyẹn so wá sọ pé kò wá rówó gbà lọ́wọ́ mi mọ́ lórí èlò lẹ́ẹ̀mélòó lórí èlò lẹ́ẹ̀mélòó ṣùgbọ́n o mi ò deny pé kí n ra subscribe fún yẹn o ṣùgbọ́n àwọn subscription tẹ́yìn náà mọ̀ tẹ́yìn ṣe fún mi ni pé mo máa ń download àwọn tírà gan lórí fóònù mi yìí lásán mo láwọn pdf tírà gan ó lé ní 3,000 ó kọjá bẹ́ẹ̀ fóònù mi gan ti full torí tírà ti pọ̀ jù ń bẹ́ẹ̀ mo tẹ̀ sí ní ìdí kíní hard drive tí máa tó bí abẹ́ terabyte tí máa copy ẹ̀ sórí ẹ̀ torí fóònù yìí ti hang ẹ̀yin náà mọ̀ pé subscription tẹ́yìn ṣe o mo máa ń download tírà ni mo máa ń ṣe program àbá èmi àti yín bíi ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò àjọmúra wa àwa láwọn ọ̀rọ̀ tó wá pọ̀ gan táwa jọ sọ táwa jọ ń sọ gẹ́gẹ́ bíi ọ̀rẹ́ bíi close people ǹjọ́ ni mo wá bá yín sọ̀rọ̀ ẹ̀sìn débi pé àwa jọ wá ń sọ nǹkan tá a jọ sọ lè fi búra wa rí bẹ́yìn ṣe wá ń sọ ohun tẹ́yìn ń sọ sínú ọ́díò tẹ́yìn ń sọ yẹn nígbè yẹn èmi tún ní fọ́tò ò dáa síbẹ̀ mi ti ya fọ́tò èmi àti obìnrin ti tèmi rí tí mo forward ẹ̀ sí yín kẹ́yìn náà wá mú fọ́tò yẹn kẹ́ wá post àti gbogbo ayé ń kọ́ pé ẹni tó ń kàn dẹ́ mú fọ́tò rí o subhanallah ó túmọ̀ sí pé ẹ̀ ń wá excuse ni kí ló wá bí fọ́tò torí ẹ̀yin tí wọ́n ń sẹ̀ǹdí ẹ̀ sí náà Ridwanu àti gbàǹ tó kọ ara yín náà gbogbo yín pátápátá mo sọ o tó bá yọ éèjì mi kúrò ní ọjọ́ orí gbogbo yín tí ì lè rọpọ̀n wàláì ọmọ ọdún mélòó ni gbogbo yín ta ló ti wọ 50 ní gbogbo yín kódà kẹ́ lé 50 tó bá yọ éèjì mi tó bá yọ 30 plus kúrò ní éèjì yín gbogbo yín náà ẹ̀ṣẹ̀ so gbogbo wa ẹ̀gbọ́n àtàbúrò ni wa tá a bá fẹ́ address ara wa ẹ̀sìn ẹ̀kọ́ ló yẹ ká sọ̀rọ̀ wa di pé ẹ̀sà mo tó bá ti dàsìkò tó yẹ ká bára sọ reality ẹ̀jẹ̀ bára sọ reality tó lẹ́yìn náà ń ṣí àwọn ọ̀rọ̀ mi kiri gba àwọn tẹ́ ń forward ẹ̀ sí contact mi o pé mi náà wáyé tí wàá sọ eléyìí náà padà kó máa jẹ́ bí antivirus fún virus tẹ́ ń pass kiri torí dùnú yín nìyẹn èmi ò láṣìírí ọ̀rẹ́ anybody yìí ní security ẹ má yẹ ká lómi gbọ́ omi ní nígbà tí ń ṣe yẹn burúkú yìí níwà burúkú ń bẹ̀ kan nígbà tí mo ya fọ́tò ni ṣe bí tẹ́lẹ̀ náà súnà tá à ń ṣe bọ̀ tẹ́lẹ̀ a máa ya fọ́tò náà ṣùgbọ́n nígbà yẹn náà a ti wá ń gbọ́ yé pé fọ́tò ò dáa àti ń gbọ́ yé pé fọ́tò ò dáa àti ń gbọ́ yé pé fọ́tò ò dáa ṣùgbọ́n àìtí ìfilẹ̀ tán ṣe kù sára díẹ̀ ṣùgbọ́n àìwá fílẹ̀ tán yẹn náà kì í ṣe pé mò ń upload fọ́tò ara mi o kì í ṣe pé yá mò ń fi sí WhatsApp mò ń fi sí Facebook o ṣùgbọ́n ẹ̀yin náà bá mi níbi tí ẹ pé mo change àgbọ́yédé aláṣàlékún ìmánì fún mi níbi fọ́tò ni ẹ̀yin náà bá mi pé mo stop láàrin méjì ẹ ti ráwọn fọ́tò mi kan rí ìjọ tí mo wá fẹ́ lọ Ìbàdàn tí mo ti ya fọ́tò tẹ́ ẹ rí yẹn ṣe bẹ́yìn ibí mi àti yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò Yorùbá ní sọ̀rọ̀ ara ẹni tẹ́yìn gan fúnra yín gan advice lórí ọ̀rọ̀ ní sáújà dé òṣè sáújà pé ẹ̀yin kọ́ ẹ fẹ́ dá ẹ̀yin ò kàn fẹ́ ní kẹ́ má ta kẹ́ má wà too fast ni ń pé ẹ ṣàkíyèsí pé mi ò rọrùn mi ò rí tobìnrin rò mi kì í sọ̀rọ̀ obìnrin pé fẹ́ yàwó kinní kan ẹ̀yin náà mọ̀ kẹ́mi ọmọ yẹn gèrè náà tẹ́ bá àdírẹ́sì mi as boy yẹn mi lóòótọ́ mi náà àdírẹ́sì yẹn as man yẹn ọdún mìíràn fi jura lọ ṣẹ́ lè bírú mi lọ́mọ ẹni lè bírú mi lọ́mọ nígbèsí ayé yín àti ẹpẹ́ bímọ àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní bímọ lè bírú mi lọ́mọ àbá já sí pé àgàn náà nísìn tó máa tó bí ọdún bíi mélòó kan díẹ̀ sí ní sàmà wọ 40 so ẹni tó nǹkan ti bẹ̀rẹ̀ ní àjò 40 díẹ̀ tó ti ń bá a lọ ṣẹ́yìn lè sọ fún mi pé bá yọ yéjì mi kó náà lórí gbogbo yín ẹ lè bírú mi lọ́mọ ni bọ̀dá ni màá pè yín náà bọ̀dá ìyẹn náà dẹ̀kẹ̀ mi láàbúrò ló bá tán ẹni ẹ̀ gbọ́ ìyẹn ọmọ ìyẹn àwọn ọmọ tẹ́yìn mi ti ń dàgbà mo máa ń ṣe gbé àwọn ọmọ anybody yín ẹ dárúkọ ọmọ ẹnìkan nínú yín tàjọ jẹ́ age mate ọmọ ẹnìkan nínú yín tàjọ jẹ́gbẹ́ kò sí gbogbo àwọn ọmọ yín ni mo jù lọ fín tí kì í ṣe kékeré
tọ́ ṣùgbọ́n yẹn ò kì í ṣàrẹ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn mò ń bá gbogbo yín fà ẹ̀yin lẹ wá dráàgì ẹ̀ lọ síbi ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ mo á fẹ́ yanjú ẹ̀ àwọn tí ò bá wá ń ṣalábòsí nínú yín á rí nǹkan tí mò ń kílẹ̀ yìí ẹ wá ní pé tọ̀ àfà stars ọ̀kan yìí ti yín ẹ wá ń tijú ẹ̀ ní fẹ́ sọ̀rọ̀ kí ní kan pé dà àwọn tẹ́bá ní sáújà advice gẹ́gẹ́ bí èèyàn tẹ́bá rí mọ́ríà àtẹ́rí pé láìkẹ́ approach ẹ̀ àbí kẹ́ contact àwọn tó bá mọ̀ tó bá súnmọ́ nígbà tí mo wá ṣe alábàápàdé ni tí mo rí pọ́dọ̀ wá wọ̀ ńgbà náà mo wá sọ fún yín mo wá fi lọ yín ẹ wá ní pé ó dáa bẹ́ẹ̀ níbo lẹni yẹn wà ó wà ń Saudi o ó fẹ́ travel ó fẹ́ padà wá sí Nàìjíríà tó bá dé màá yẹn kí ẹ gbọ́ nígbà tó dé ó dé sásìkò Ramadan mo wà à ń ṣe exam lọ́wọ́ ní madrasa àgbà náà mo wá sọ fún yín jà ọmọ yẹn gan aráàlú yín gan ni ọmọ Ìbàdàn lòun náà ṣáìdì bó ń bàdàn ní kinní kan bí ó lánàá sí àbó náà tán àbí kò dẹ̀ nà tán òun náà mi tó nà sí kinní kan ṣáà nà ní orúkọ street ọ̀dọ̀ wọn ṣáà dé àwa ni àgbẹ̀ yẹn jìnnà gan sí gbòòrò ṣáìdì ọ̀nà ṣáìdì tí bọ́dà ẹ̀ ṣáàjọ sọ̀rọ̀ normally a close gan náà so níbo lọ̀rọ̀ ẹ̀sìn ti wá jà àwọn nǹkan tẹ́ wá ń wí kalẹ̀ tí ò ní túmọ̀ yìí alhamdulillah ọjọ́ wa pé tí mo fẹ́ lọ Ramadan di bí i 15 wọ́n á ní kí n lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ tó dé sí kí n lọ sálámọ̀ sí wọn kí wọ́n rí nígbà náà ọmọ òun gan náà gẹ̀mí náà dẹ̀ wá rí rí nìkan báyìí ni so kí n lọ bẹ̀ mo wá dé nígbà náà lọ́wọ́ mo ń sọ kì í ṣọ̀rọ̀ ọdún yìí fa mo wá lọ síbẹ̀ ẹ wá sọ fún mi pé tí mo bá fẹ́ lọ o kí n sọ fún yín gẹ́gẹ́ bẹ́ni tó mọ situation yẹn ń gbà náà pé ìyẹn máa fẹ́ manage lọ pé èèyàn manage ẹ̀yin gan sọ pé tọ̀ bí a bá rí ẹ̀kan fún mi fi kún owó mọ́tò tí n bá ní kẹ́ bá mi dá sí kó lè bá wà so convenient fún mi ó lè díjẹ́ tí mo dẹ̀ sọ fún mi pé mò ń lọ lọ́la o wà ní òkè wá ṣe jẹ́ ṣá mo wà lójú ọ̀nà mo ti ń lọ ní mo rà láti 10,000 so ó ti yé yín báyìí ń sìn báyìí mo dẹ̀ kí n pẹ́ ṣeun nígbà tí mo wá débẹ̀ mo rẹ́ni tí mo wá lọ so mo ráwọn òbí ẹ̀ àjọ sọ̀rọ̀ ń bẹ̀ kankan àjọ ń sọ̀rọ̀ lórí fóònù náà jẹ́ ń ṣáàtì tẹ́lẹ̀ náà wọ́n ní ká wá make confirmation náà ni pé mi ni mo máa ń pè nǹkan kan báyẹn mo wá ya fọ́tò àwa méjèèjì nìkan báyìí lòun o kò ṣe bí apò ṣojúlẹ̀ o mo wá ya fọ́tò àwa méjèèjì fún ẹ̀yin nìkan pé mo ti débẹ̀ o ájì adémi àti yín jọ ń sọ̀rọ̀ ẹ̀ o nǹkan tájọ ń sọ pé torí ọ̀rọ̀ ìyàwó la sọ débẹ̀ náà mo wá yà pé òun òde mo ti débẹ̀ ṣé ẹ rójú ẹni tó wà nù fọ́tò ẹ ṣáà rí mi nìkan lẹ rí mo wá send ẹ̀ sí gẹ́gẹ́ bí close friend tájọ jẹ́ pé tọ̀ òun rèé o normally náà tẹ bá wòran yẹn kẹ́ ẹ̀ delete ẹ̀ ní tẹ bá dẹ̀ delete ẹ̀ kẹ́ ẹ̀ rí èmi gan tí mo yà gan kò sí lórí fóònù mi ṣùgbọ́n ìyẹn ò ní ìtumọ̀ dínà ẹ wá ń rìpíìtì ọ̀rọ̀ yẹn ní ìsìn láàrin ní tọ́rọ̀ ṣẹlẹ̀ ní àná lánàá yìí pé ṣe bẹ́mi tí mo ní fọ́tò dáa mo ti ya fọ́tò rí pẹ̀lú obìnrin tí mo sẹ́ǹdì ẹ̀ sí kẹ́yìn náà wá fẹ́ ṣe fún mi ní ìsìn kẹ́ ẹ wá ṣí ẹ̀ sórí social media ṣé ọ̀rọ̀ yẹn bá làákàyè tó bá jiná mu so ọ̀rọ̀ ẹ̀sìn lájọ sọ ẹ wọ́n bí tẹ́yìn ń lọ ẹ lọ bí ẹ̀sìn rárá ẹ ní kankan sọ rárá ẹ wá lọ sọ ọ̀rọ̀ jọmọlúàbí tá a fi ṣọmọlúàbí láàrin ara wa ìyẹn wá ń sọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ amáyẹ̀kẹ́ kan gbọ́ ni ó ti yé bí ọ̀rọ̀ bọ́dà kan ni bọ́dà wà dáadáa kálá ṣe dáadáa fún wọn wá ní àfáà mi ẹ má trust anybody ẹ wà very reserved ẹ wà very protective kódà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ nǹkan tá a jọ close yìí gan ẹ má trust mi torí mo lè yáwọ́ anybody lè yáwọ́ lọ́jọ́ iwájú kó já sí páwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bí ọmọlúàbí tẹ́ ẹ fi múra yín ní á wá di nǹkan tí yẹn ń lò against ara yẹn lọ́la wọ́n wá ń fàpèjúwe irú àwọn Saheed Shittu àwọn ọmọolúwàjọ nǹkan kan tí kálukú wọn lálàṣẹ gbèsè ayé ara wọn tí wọ́n sọ tábà di ògùn mọ́ra wọn lọ pé ebó òfin kìíní yẹn ẹ̀ẹ́dẹ̀gẹ̀ tábà lòun fi ń tití ẹ̀ wọ́n bá sọ àgbo jẹ̀dílọ̀gbọ́n ẹ̀ fún Folúwaṣọ wọ́n bá sọ dògùn mọ́ lọ́wọ́ so òun ni ọ̀rọ̀ tí wà ńlẹ̀ ẹ dákun níbo ni nǹkan tá a jọ ń sọ ti ní í ṣe pẹ̀lú gbogbo pé kinní kan bẹ́ẹ̀ tó yẹ pé àfún lówó mọ́ èèlò ẹ ń fún mi lówó oṣù ni àbẹ́ ń fún mi lówó oúnjẹ ẹ ṣe gbogbo owó tẹ̀ ń fún mi èèlò ni ṣé wọ́n 50,000 síbẹ̀ ń subscribe fún mi ni ó ṣe wá di owó mọ́ yín lọ́wọ́ èyí tẹ́ wá sẹ́yìn lówó sí mi ẹ̀ mélòó kódà kó wá tiẹ̀ wá jẹ́ ẹ̀kan alhamdulilayi ẹ ṣeun zakumulawo kaira ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ̀ ti balada yín jẹ́
ìyẹn náà kó tó máa jẹ́ ẹ̀kọ́ mi náà fún yín. Ẹ má fèmí wé yín náà, ẹ lè compare mi àti yín, àti pé ẹ ti kéwú ti pẹ́, ẹ ṣe súfí rí, ẹ lọ ń ṣàdúrà yẹn tí ń yẹ gbogbo ohun tó mọ̀ nǹkan nílẹ̀ kílèmù yẹn, ẹ má compare mi pẹ̀lú yín. Lẹ́yìn náà dẹ̀ mọ̀, ẹ má compare mi pẹ̀lú yín náà. Ẹ̀yin ní ìgbéraga, ẹ láwọn ọ̀rọ̀ àsọtán lẹ́nu, ó ti yé yín báyẹn ní ìsìn báyìí. Ẹ má compare mi àti yín, èmi ń tèmi, gbogbo ohun tó mú kíyàn lè fẹ́ sọ kó ṣáà ti lẹ́rìí. Sheikh Sọ́líù Fawzan nígbà tí wọ́n ṣe tàálíkì lórí tírà Ṣẹ́ríù Abu Zayd al-Qayrawani, ẹ lọ bí muqaddimah níbi ọwọ́ àti bẹ̀rẹ̀, wọ́n wá kọ síbẹ̀ pé wọ́n ní ìmọ̀ kì í máa ń mọ ìmọ̀ bil mu'allafatil azima, pẹ̀lú bí àwọn tírà béèyàn bá kọ gbọ́rọ̀ yẹn wá ná, pẹ̀lú àwọn tírà yẹn mi rántí bọ́ ṣe kọ́ náà precisely, ṣùgbọ́n ohun tó ń sọ lọ́wọ́ àti bẹ̀rẹ̀ the first paper tí bá kọ́ sí báyìí muqaddimah lẹ ti máa rí láàrin méjì, àárín ló wà. ń pé ìmọ̀ ní tí ń jẹ́ ìmọ̀ kì í ṣe bí kò ń ṣe bil mujalladat, kì í ṣe bí àwọn tírà kì í ṣe àwọn tírà tí yàn kọ ní volumes. Àfáà yẹn tírà tó kọ volume 12 ló dé, ó wá ní nǹkan tó sọ ò rí bẹ́ẹ̀, ó mọ kéwú tó o ní, ó nímọ̀ kan nìyẹn. Ohun tí ń jẹ́ ìmọ̀, òun ni kí ni o? Òun ni ohun tí ń bẹ lára ìmọ̀, tí ń bẹ lára èèyàn, tí ń bẹ lára ẹni tó kọ tírà tó dáa. Ìmọ̀ tó dáa tí ń bẹ lára ẹni tí ń sọ̀rọ̀ àbí tó kọ nǹkan tó lẹ́rìí ni ìmọ̀, kì í ṣe tírà tó wú, tó tóbi, tó pọ̀, tí ò lóǹkà, tí ò lẹ́rìí. Ìmọ̀ lèmi ń bá yín sọ, ẹ sọ̀rọ̀ mímọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí, kì í ṣe ẹjọ́ wẹ́wẹ́ tí ò ní ìtumọ̀ tí ò sì ń tá a fi ṣe. So láti jọ́ tí mo ti wá ń sọ̀rọ̀ bọ̀ yìí náà, ṣé èèyàn kan ló wá ń fún mi ní owó ni, pé iṣẹ́ owó ni mo wá ń ṣe fẹ́nìkan, èèyàn kan ni mò ń deliver fún. Ṣùgbọ́n tó yẹ kí n wá fi ẹ̀yin sí i, ó ti yé yín, torí ẹni tẹ́ tó rán sí mi lẹ́lẹ̀kejì náà tó jíṣẹ́. Ohun tí mo fi wá ti ẹ̀yin bọ ọ̀rọ̀ nàkíìbù tí mo fi kó yín papọ̀, ẹ̀yin lẹ kọjá àyà ara yín náà. Èmi ò wá bá yín sọ eléyìí rí, gbogbo ìgbà tá bá jọ ní ágúmẹ́ǹtì, bàbá mi lẹ máa ń refer sí. Àwọn tí ẹ̀ rán sí mi, mi ò sọ fún wọn o, wọ́n ṣẹ̀ máa gbọ́ bí mo ṣe ń sọ yìí ni, mi ò sọ mọ́rọ̀ fún wọn. Gbogbo ìgbà tèmi àti bá jọ ní ágúmẹ́ǹtì pé n tá àfáà yẹn sọ ò dáa, kì í ṣọ̀rọ̀ yín gẹ̀ẹ́sẹ̀ fún ọ̀rọ̀ àfáà yẹn náà ni o, ọ̀rọ̀ ẹlẹ́hà ọkùnrin yẹn. Bàbá mi lẹ máa ń refer sí pé yẹn, tí bá yẹ kí bàbá mi ni ẹni yẹn, kí ni màá sọ? Wọ́n ní màá pè wọ́n sákìyèsí, màá ṣàlàyé fún wọn, tí wọ́n bá gbọ́ màá lo hukumu lórí wọn. Torí pé súnnà titi yín ni pé béèyàn bá fi lè sọ pé ẹnìkan ṣe kúfùrù ni, the first question ẹ máa kọ́ bíyàn ni pé yẹn tó yẹ kí bàbá ẹ̀ ní ń kọ́, ṣé wàá sọ ni? Ẹ dákun gbogbo ẹni tẹ́ bá ń gbọ́ mi, ṣé ìmọ̀ nìyẹn? Ṣé ìsìláàmù ní pé tọ̀ táwọn èèyàn bá ṣe kúfùrù, wọ́n ṣe ṣíríkù ń ta, kó máa sọ, táwọn òbí ẹ bá wá ṣe ṣíríkù àbí wọ́n ṣe bọ, má sọ, ṣẹ́sìn nìyẹn ni? Ànábì Ibrahim ó máa fi dọ̀là lè rànlẹ̀ fún bàbá ẹ̀ pé inú àánú ni bàbá òun wà, òun náà pẹ̀lú àwọn ẹni àánú, torí pé ẹlẹ́bọ ló kú sí, orí ẹlẹ́bọ ni. Béèyàn bá rọ́dà èèyàn lọ́dọ̀ titi yín, ohun tẹ́ máa bí léèrè ni pé yẹn ó dáa, olóníbídíà lẹ́ni yẹn àbí olẹ́ni yẹn sọ̀rọ̀ kúfúrú àbí tọ̀, bàbá ẹ̀ ń kọ́, ọ̀rọ̀ kí lòun sọ? Ẹ máa béèrè pé ṣé yẹn àti bàbá mi ṣe ẹ mọ́ra rí ni? Ìbàjẹ́ yẹn tó wá ń bẹ lára yín yẹn, bàbá mi ò sí nínú ẹgbẹ́ yín náà fínfín, ó ti yé, bàbá mi ò sí nínú ẹgbẹ́ yín náà fínfín. Ìbàjẹ́ tó wá ń bẹ lára yín yẹn náà lẹ gbé lórí social media. Níjọ́ tí brother Abiona, níjọ́ tí brother Abiona kọ nǹkan sórí Facebook tó ń bú Sheikh Jabata, àwọn tí ẹ mọ̀ ibi tí kíbla ẹ̀sìn kọjú sí gan, wọn tí ẹ mọ̀ bẹ̀. Àwọn kan máa ń ṣeré káàkiri pláfọ́ọ̀mù tí wọ́n ní dé ní ìyẹn brother Abiona yẹn, ṣùgbọ́n mi ì pè wọ́n ní nǹkan kan o, ṣùgbọ́n àwọn mọ̀ ẹni tó mọ̀ wọn ara ẹ̀ ní brother yẹn, wọ́n mọ̀ wọn ara wọn gan, ṣùgbọ́n wọn kàn fẹ́ gbà àwọn òdodo kankan míì gbà míì tó bá fẹ́ nù wọn mu ni. Àwọn náà sọ pé ṣídíkùlẹ̀ asgaru lọ́dọ̀ wọn ẹ̀ṣẹ̀ ni. Ànábì sọ pé láti ṣe kìbì láì ṣe yẹn, àwọn ń bèèrè nákìrà lọ́wọ́ wọn dáhùn dòní. Àwọn ni mi ń takẹ̀rí o, ṣùgbọ́n mi ò mu. Tako ṣùgbọ́n mu, ṣé mọ̀ nìyẹn? Bọ́dà abẹ́rẹ́ yẹn ló wá lọ kọ́ sí Facebook nípa Sheikh. Ẹ̀yin wá lọ kọ́mẹ́ǹtì síbẹ̀, Nura, ẹ lọ kọ́mẹ́ǹtì síbẹ̀.
ẹ wá ń bú mi síbẹ̀, mo wá kọ́mẹ́ǹtì. Ṣé mo ẹ̀ṣẹ̀ máa ń rí post bọ́dà abẹ́ náà tí mi kì í máa ń yà sí ni? Ìgbà tí mo wá rí post, mo wá kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ohun tẹ́yin sọ yóò dáa. Ẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí, ẹ sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ tẹ́ ẹ fi refute ni, ẹ má sọ̀rọ̀ báyìí. Níbi àwọn ìbàjẹ́ ara yín yẹn, Núrátùlá, Núrà yẹn, níbi ìbàjẹ́ ara yín yẹn náà, the first statement ẹ máa kọ́ sọ ni pé bàbá ẹ náà tí ò bá ti kí ó lọ́dọ̀ Jàbàtá, kèfèrí lòun náà àbí? Wọ́n á ní kì í ṣe gbogbo ẹni tó kí ó lọ́dọ̀ Sheikh Jàbàtá ló ní súnà, torí ẹ sọ wá di pé yẹn àwa nìkan là ń ṣe súnà àbí? Ara bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ẹ make mention ẹnìkan tá a ní kò ń ṣe súnà tó dúró déédéé tí a wá mú ẹ̀rí tẹ́nìyẹn kó sí wá. Ẹ dárúkọ ẹnìkan. Ṣé bí jẹ́ tí mo béèrè ọ̀rọ̀ kúnlẹ̀ lọ́wọ́ bọ́dà Abíọ́nà, fóònù náà ń bẹ́ spíkà, ẹlòmíì náà ń gbọ́ níjọ́ náà. Nígbà tí yẹn bá kúnlẹ̀ fún yẹn lóòótọ́, ìkúnlẹ̀ kò dá lóòótọ́, ṣùgbọ́n tí yẹn bá wá kúnlẹ̀ tó bá fi kíyàn tí ò fi bọ́ ńkọ́, àwọn ẹ̀rí báyìí ńkọ́, mi ò takò ẹ̀rí o, ṣùgbọ́n tí yẹn ò bá fi bọ́ ńkọ́. Ṣé rí ọ̀rọ̀ nìyẹn? Ẹ ní lẹ́rìí, ẹ dẹ̀ máa pass information pa èèyàn káàkiri láì dáa. Ẹ̀yin àtẹ̀jọ́ ń sọ kankan náà, wọ́n kúkú ń fún yàn feedback. Ṣé bí lèyìn náà kí ìbù yẹn ń sìn, àìmọye àwọn èèyàn ló ṣe tàzírù lọ fún lára mi gan pé ẹ ṣáà jìnnà sí, ẹ ṣáà ṣọ́ra fún. Ìwọ́dẹ̀ ń sọ pé tàzírù ò lẹ́rìí, ájírù ò lẹ́rìí, ọ̀rọ̀ àwọn àfáà ni, ó dẹ̀ ló ṣe ṣẹ̀ríà, ó wá lọ sọ fáwọn èèyàn kan, ó sì ní kò lẹ́rìí nínú ẹ̀sìn. Ṣé mọ́ nìyẹn? Ẹ wá fi bàbá mi sórí social media jẹ́ iná, mo wá fún yín lésì, yín bú yín fa, mo níyà ìmọ̀ ní kẹ́ ẹ fi sọ̀rọ̀. Ẹ lọ pe àfáà yín tẹ́ ń pè láàfáà yẹn, ẹ ní kó proof nǹkan tó bá jẹ́ mọ̀ lórí nǹkan tá à ń sọ yìí. Tá a bá dárúkọ ìmọ̀, ẹ̀rí là ń rìn fáà sí ní ìmọ̀. Ẹ̀rí ní ń jẹ́ ìmọ̀, kì í ṣe yẹn ń sọ lógà kiri àbí ń kọrin kiri àdúgbò. Ẹ̀rí ní ń jẹ́ ìmọ̀. Ẹ dákun, ṣé yẹn ti wá pọ̀ jù? The next thing tẹ́ máa kọ ni pé ebi ti páyà àbí o ti ń lose àwọn customer, má worry, àkáǹtì ẹ ṣì wà lọ́wọ́ mi, màá send owó sí ẹ lẹ́nu àfáà. Ẹ wá ń sọ pé yẹn ìbínú ló ń mú yín, inú bí yín jọ yẹn ni, kí la jọ fà débẹ̀? Ǹjẹ́ mo wá tọrọ owó lọ́wọ́ yín ní pé ebi ń pa mí? Pé ebi ló ń pa mí, mi tí jẹun o. Rárá, kódà kí n fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ èèyàn, kí n fẹ́ béèrè nǹkan lọ́wọ́ èèyàn, ó máa wọ́n tí mo lè sọ fún direct pé ájíà àbí dádì àbí mọ́mì, ẹ ti wo bí ọ̀rẹ́ wa, mo ní gbogbo wọn. Mo búròkì kò sówó lọ́wọ́ mi o, mo búròkì gidi gan lénìí ni. Àwọn èèyàn kan ń bẹ tí mo lè bá sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tí n sì lè bá wọn sọ bó ti lè wọ̀n ká close tó. Àwọn náà wá ń gbìyànjú. Ṣùgbọ́n tẹ́ bá ti wọ́n sọ ṣé tẹ́ bá wá ṣe fún yẹn ní nǹkan dáadáa, ní nǹkan sọ́pọ́ọ̀tì fún ara yín, lẹ ba iṣẹ́ olóore yín jẹ́. Ṣé bí èèyàn kan ṣe dáadáa sí mi, ibi tèmi àti Núrà ìjọ close dé o. Èèyàn kan ṣe dáadáa kan sí mi, mo wá sọ fún Núrà, bọ̀dà Núrà yẹn, mo wá sọ fún wọn nípa ẹni báyìí máa ṣe báyìí sí mi. Ẹ̀yin náà ní ẹni yẹn dáadáa ni, ẹ padà wá ń fi nǹkan tí mo sọ yẹn bú mi ní ìsinyìí fa. Ẹ̀yin bẹ́ni báyìí ló ṣe nǹkan báyìí fún un, ó máa ti dèébù, ó ti dèébù ní ìsinyìí báyìí. Ṣé ìmọ̀ ẹ̀sìn nìyẹn? Ìmọ̀ ẹ̀sìn kọ́ nìyẹn. Ẹni bá dún ní làákàyè tó bá gbọ́rú ọ̀rọ̀ yẹn kò ní gbà pọ̀rọ̀ làákàyè lẹ́sọ. Ǹjẹ́ ẹni tẹ́ni yìí ń sọ, àwọn tẹ́ ẹ̀ ń rojọ́ fún gan gbà pé ọ̀rọ̀ làákàyè kọ́ lẹ́sọ, pé ọ̀rọ̀ báyìí tẹ́ ẹ sọ yìí ò dáa. So ó wá dáa kíyàn má sọ nǹkan míì jáde kó gbayì ju kíyàn wá sọ nǹkan míì kó wá ní ẹ má bínú, inú ló bí mi. Ẹ dẹ̀ máa ṣe wá ṣe sùúrù fáwọn èèyàn. Torí ìdí èyí ń kọ́, ẹ̀yin gbogbo àwọn oníbídíà, onísúfì, gbogbo wọn àbáyé tó jẹ́ onísúfì nǹkan kan, ẹni kò jẹ́ nǹkan kan, gbogbo lẹ́ ń kọ mọ́díwù fún káàkiri, lẹ́ ń gbé pósítà wọn káàkiri nígbà tí wọ́n kú tán. Torí pé àáfàá yín tọ̀hún sọ fún yín pé àìmọ̀kan náà fi ṣẹ̀sìn, lẹ́yìn náà bá kí gbogbo wọn náà sínú ẹ̀. Ṣé mọ̀ nìyẹn? Ẹ̀yin jẹ́ mọ̀ wá, Sheikh Sọ́lé Fawzan ó ní kì í ṣe ìmọ̀ ní kí tírà ga o, kí tírà tóbi o, kó ní volumes by volumes o. Ohun tí ń jẹ́ ìmọ̀ ni ohun tí ń bẹ lára ẹni tó kọ́ tó sì bá ẹ̀rí gidi mu. Orin Ìmámù Barbahari, àwọn àáfàá tọ̀hún lọ́hùn Sheikh Islam lásìkò tiẹ̀ ló fi ní al-ilmu, ohun tí ń jẹ́ ìmọ̀, laysa bi kasrati riwaya, kì í ṣe bí yẹn bá ṣe mọ̀ kan sọ ní jẹ́ mọ̀ o. Innamal àyẹ̀ká náà wọn Kútúbí, rẹ̀ ń Kútúbí wá ń sọ̀rọ̀ òdo,
ẹ lọ́hùn kútúbí wá ń sọ̀rọ̀ tí ò lẹ́rìí kì í ṣe bí ẹ bá ṣe ní tíra wá pọ̀ gan nínú ilé yàn ní ìyẹn kọ́ nímọ̀ wàláhì ìmọ̀ kan nù kò túmọ̀ sí pé onímọ̀ innamal ilmu nàkíbù àtàwọn ọmọ ìyá rẹ̀ Nuratullahi ní àwọn ìṣọmọ ìyá yín pé àáfàá lòun jẹ́ jáde lé kí wọ́n tó wọlé kí ó kí yín máa pa yín papọ̀ mọ́ àyàn kí n pa yín pọ̀ kí n ò béèrè request ẹ̀ àáfàá rẹ̀ Nura àti ìwọ nàkíbù àti àwọn ti Saudi àti ti Dubai àti ti káàkiri tí ogun yín jọ wà innamal alim ẹni tí ń jẹ́ onímọ̀ ẹ̀rí man taba àwọn ọmọ ìyẹ́ ti bá wọn kitaba wa súnánà làáfàá lò òun ẹni kí ni ẹni tí ń tẹ̀lé qala Allahu qala Rasul tí ń lo òun lónímọ̀ wa in kana qalilal ilmi kódà kó já sí pé ìmọ̀ díẹ̀ ló ní kódà kó má lè sọ lábáwá kódà kó má lè kọ́ ṣùgbọ́n díẹ̀ tó gbọ́yé inú ẹ̀sìn yẹn ní practice yẹ ó ní láríwájú Allah jẹni títírà kúnnú lé tiẹ̀ tí ò lẹ́rìí lọ ọ̀pọ̀lọpọ̀ yín lónìí nísìnyí àwọn àáfàá lẹ̀ ń gbọ́lá fún ọ̀rọ̀ àáfàá lẹ̀ ń gbọ́lá fún ju ọ̀rọ̀ ẹ̀rí lọ kí irú òwò Nuratullahi wá máa gbógun tèèyàn torí pé yàn ń ṣe rọ́dù ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó tó sì lẹ́rìí dẹ́yìn náà mọ̀ pé ó lẹ́rìí ẹ wá ní ẹ̀yin ò tako ẹ̀rí o ṣùgbọ́n èmi ti ń ṣe kí ni o mo ti ń rọ́dà àwọn jù Abdullahi ibn Abbas Imam Shafi Imam Malik Imam Ahmad Imam gbogbo àwọn àyímọ̀ yányán tí mo kà fún yín lẹ́ẹ̀kan sọ pé ẹni tó bá fi lè gbé ọ̀rọ̀ kùtàbí wà súnà kalẹ̀ lè amúrí ìmáàmì torí àáfàá kan tó gba tiẹ̀ tí ń tẹ̀lé yajibu lahu al-inkaru bitaglis ọ̀ràn yẹn ni ká rọ́ dàrú ẹni bẹ́ẹ̀ ká lè mọ̀ gan ẹ má tèkẹ́ yìí sí pẹ̀lú ẹ̀ tó fìfẹ́ inú gbé lẹ̀ lè mà kààlà fati ìdẹ̀lì torí pé ó yapa sí kìtàbù wà súnà àwọn sàábí ní ká lè mọ̀ yín àwọn àfẹ́sì ní ká lè mọ̀ yín tó àwọn àfáà yín rẹ́ẹ̀dì wọ́n lò fẹ́nu wọn àfáà Ìbàdàn ń sọ ìtàn ìsìláàmù yìí ó dàbí pẹ́pẹ́yẹ ni àṣà wà lókè àṣà fẹ́ gbé ẹ̀yìn kìíní kan ṣé ìmọ̀ ẹ̀sìn nu àfáà yín Ìbàdàn ní ẹni tó ní àfáà kìíní Ìbàdàn ó ní aláìmọ̀kan ni ó ní àfáà ẹ tó wá parọ́ pé mo ní ajígini kí ló kọ̀ mí pọ̀ ajígini báwo kí ló pa mí pọ̀ ajígini rí ajígini yìí sọ́nà tán pa ajígini rí náà mo kàn ṣáà mọ̀ pé máa ń ra àfáà yẹn lọ́ọ̀kan wọ́n sì máa ya fọ́tò ṣé fọ́tò wa jẹ́ ṣíríkù ní àbò jẹ́ kúfúrú ni ẹ̀ṣẹ̀ ní náà ẹ̀ṣẹ̀ ní tó já sí pé tátà màṣíyà ní kéèsì ẹ̀ wà àwọn àdìsí ló wà ní ìdípọ̀ lórí ẹ̀yẹ pẹ̀tẹ́ fún nǹkan ẹ̀rẹ̀ máa dárúkọ ọbẹ̀ nígbà yẹn tẹ̀ mọ̀ nǹkan tí yẹn ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti ń bẹ rí tájígini sọ nígbà kan tí ń sọ̀rọ̀ nípa àwọn tí bá yẹn ṣẹ́ wò ìyẹn àfáà Àjígini wọ́n sọ pé ẹni tó bá yẹn ṣẹ́ wò ẹnìkan ń bẹ àwọn tiẹ̀ tó sì yàtọ̀ díẹ̀ tiẹ̀ tó sì dá ǹjẹ́ kí ló tó fi dá kóhun tó woṣẹ́ fún yàn á ní kí ẹ̀yẹn náfìlà náà so náfìlà tí yẹn sì yàn kéèsì tiẹ̀ tó ṣe pẹ́rẹ́ nǹkan tó wá yẹ̀wò gan ti bà náfìlà tó ṣe gan jẹ́ so ìyẹn ọ̀rọ̀ kan tí mo gbọ́ tán sọ nìyẹn àfijọ́ àwọn ẹlẹ́hà títí ìyá káfílà káọ́lá àbí sẹ́nìgà àbí kólú yẹn lóhun jẹ́ náà táàfà yẹn sọ ní tí mo dẹ̀ ṣe kọ́mẹ́ǹtì lórí ẹ̀ tí mo wá bú àfáà Àjígini ni àbí mo sọ̀rọ̀ nípa àfáà Àjígini rí àfáà Àjígini ni àfáà tí mo rí pé nǹkan kan àwọn nǹkan mi ò tí ì hàn sí wọn ni ìyá dẹ̀ máa ṣàlàyé fún wọn tí ẹ bá dẹ̀ rí pé tọ́jà ní onífẹ̀ẹ́nú ni wọ́n ìyá step back níbàámu sí ohun tí mo kà fún yìí ni pé ẹni tẹ́rì bá dọ́dọ̀ ẹ̀ tó wá mọ̀ ìyapa ẹ̀rí torí ọ̀rọ̀ àfáà a máa lè mọ́ ni àwọn sábẹ́ ní á lè mọ́ yín ẹ̀yin sọ pé èèyàn kan ṣàṣejù ṣé pé ẹ̀yin nìkan ni ẹ̀yin lẹ́yìn pé nǹkan tẹ̀ ń sọ ò lẹ́rìí kò yé yín nǹkan tó èsì mi lórí voice record tí ẹ sẹ́ndì sáwọn èèyàn mi pé kí wọ́n fi ránṣẹ́ sí mi wọ́n dẹ̀ jíṣẹ́ o èyí tẹ́ wá lọ́ọ́ dá sí ní pé ẹ tó sọ fún ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ó máa dá sí kinní kan ìyẹn mọ yẹn ò yé mi o ìyẹn mo tẹ́ ti rí yẹn o bí a kí n máa parí ìjà ni kò yé mi ṣùgbọ́n eléyìí kan tí mo kọ̀ rò bóyá ẹ̀ ń sọ tí n bá ráyè títì yẹn tí n bá ráyè títí Saudi yẹn àbí kíní tí n bá ráyè níjọ́ tá àlá bá darí mi sọ́dọ̀ ẹ̀ tó bá sún mi lógiri tí mo kan ògiri tán ẹ̀yin gá mérí fún ni ẹ mérí fún gidi gan pé so ẹni yìí ṣe nǹkan báyìí ẹ máa mérí fún gan
mo kàn ń wò ní o wàláhì mo fà láàbùrà mo kàn ń wò ní ó dẹ̀ ń jọlá nǹkan tí ń jọlá ọ̀rọ̀ tí òun ò kì í ṣọ̀rọ̀ kúfúrú kì í ṣọ̀rọ̀ bídíà kì í ṣọ̀rọ̀ ṣíríkù kì í ṣọ̀rọ̀ nǹkan kan ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé kíyàn má máa ṣúọ̀ kíyàn má máa ṣúọ̀ kíyàn má mọ̀ wọn ara èèyàn ni o ó máa ń dùn mí pé kò wá jẹ́ kó jẹ́ ẹni yìí máa ń dùn mí gan ni mo fi ń dákẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn kan nìyẹn rán ṣùgbọ́n òun náà wá ń bẹ ń bí àwọn tí máa wá ń sáré pé kọ́ wá ibì kan tí ń bá kù sí òun náà ń sáré téèyàn kan bá bú mi bì kan á sáré sẹ̀ǹdẹ̀ sáwọn tó kù téèyàn kan bá ṣe kíní kan á sáré ṣe sáwọn kan ẹ̀yà tù wò wọ́n máa ń sẹ̀ǹdẹ̀ voice note mi síra wọn tí wọ́n bá bí mí ní nǹkan gbà míì tí n bá dá wọn lóhùn tí gangan bá jọ sọ̀rọ̀ míì ìgbà tí ń dẹ̀ láṣìírí àwọn tẹ́lẹ̀ ń sẹ̀ǹdẹ̀ tí wọ́n ń dá yín padà ẹ sọ fún wọn pé lódo ni wọ́n nígbà wa bá kọ àdìsí fún yín pé àdìsí yìí àwọn reason báyìí ni ò fi dá tẹ́ni yẹn ládìsí yẹn dá ǹjẹ́ kílẹ̀ rí tó fi dá tó sẹ́ǹdì wáàsí àfa YouTube sí mi wáàsí àfa YouTube tó lo àdìsí yẹn nù wáàsí òun ni ẹ̀rí pé àdìsí dá ṣé ti rí pé nǹkan ti kọlù ṣùgbọ́n wá jókòó síbi pé kó máa páàsì kó máa ṣáà máa wá àbùkù èèyàn tí ìráyè títí ẹni o àfa Nura ìmọ̀ àdárúkọ Nura tula so tẹ́ ẹ bá ń já sí pé yẹn lẹ bá ń rìn fáàsì torí wọ́n bí ẹni kò sọ̀rọ̀ nǹkan fún yín ṣùgbọ́n èmi ìmọ̀ mi tẹ́ bá ń rìn fáàsì o tó bá yẹ pé yẹn lẹ bá ń rìn fáàsì tí n bá sọ̀rọ̀ ní orí ẹ̀ máa wá bí inú súnà tẹ́lẹ̀ ń ṣe tán ẹni ó yẹ yín yẹn pé tọ̀ bí yẹn bá ṣe báyìí nínú ẹ̀sìn kí ni ìdájọ́ ẹ̀ máa wá bí yín máa wá tì sí yín gbà mí àti gbogbo àwọn tó kù yín náà tẹ́jẹ́ ń pín ọ̀rọ̀ sọ̀rọ̀ káàkiri so èmi ti clear ara ti tèmi báyìí ní ìsìn báyìí kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ èyí tẹ́ ẹ sọ tó dáa mo yanjú ẹ̀ èyí tí ò lẹ́rìí mo yanjú ẹ̀ èyí tó wá bàjẹ́ mo yanjú ẹ̀ so bí yẹn ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn làwọn èèyàn á fi mọ̀ pé ẹni yìí mọ nǹkan tí ń sọ so bàbá wa bú mi lọ́mọ kí ní àbọ̀ ọmọ yẹn bàbá yẹn kíní kan ṣé mi boy yẹn am I not a boy náà ni mí and you are also a man so àwọn ṣéèkù yẹn gangan nínú ìmọ̀ gbogbo èèyàn kan máa ń pè ní ṣéwù àlejò kan máa jẹ́ kí ẹ máa yà káàkiri nínú ìmọ̀ tí ẹ bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo èèyàn kan máa ń pè ní ṣéèkù ó ní level tí ẹ máa ń dé tẹ́ máa pè ní ṣéèkù tó kù ṣéèkù ni ìyẹn jẹ́ mo ti yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yín tí mo fẹ́ yanjú ká máa rán nǹkan míì lọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh